yìí o, Jésù yìí o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ, Jésù Olúwa, Jésù yìí o, Jésù yìí o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ. Ṣebí ìwọ ló fọ̀rọ̀ dálé ayé, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ṣebí ìwọ ló rìn lórí ìjì, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ògo rẹ̀ sàn kárí ayé gbogbo, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ṣebí ìwọ ló rìn lórí ìjì, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ṣebí ìwọ ló jí òkú ọjọ́ kẹrin dìde, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ìwọ ló tún lajú afọ́jú o, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Obìnrin orísun ẹ̀jẹ̀, ìwọ ló wò sàn o, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Òkú opó láìní, ìwọ ló jí dìde, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ó bá ìjì wí, ìdákẹ́rọ́rọ́ dé, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ṣebí ìwọ ló ní gbogbo agbára láyé lọ́run, ní káwá agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Jésù Olúwa wa, Jésù yìí o, Jésù yìí o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ. Jésù yìí o, Jésù yìí o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ. Jésù Olùgbàlà, Jésù yìí o, Jésù yìí o, ìwọ lológo dídán, ìwọ lológo dídán, ìwọ lológo jùlọ. Ṣebí ìwọ ló sọ̀rọ̀ dálé ayé, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ṣebí ìwọ ló rìn lórí ìjì, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ògo rẹ̀ sàn kárí ayé gbogbo, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ṣebí ìwọ ló rìn lórí ìjì, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ìwọ ló bá ògo rẹ̀ sílẹ̀ sí ọ̀run, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ó wá sínú ayé láti pàṣẹ ìṣòro pátápátá, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ó dénú ayé o, àtúntọ́ sí ọ lára, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ó sẹ́nu fẹ́ mú bí ẹni tí ò lágbára o, agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Àkùrọ̀ mọ́ ọ, àfìyà jẹ ọ́, òwì kankan o nítorí gbàlà ráyè,
agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Àná lẹ́gbàá o, àdá ọlẹ́jọ́ ẹ̀bí, ó tún sẹ́nu fẹ́ mọ́ Olúwa olùgbàlà nítorí ìgbàlà aráyé. Agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Àfàsọ rẹ̀ ya adé ọládé ẹ̀gún, àwọ̀ nílẹ̀ o, agbégù rẹ̀ olórí, ó tún sẹ́nu fẹ́ mọ́ ìwọ kò rí kankan nítorí ìgbàlà láyé mọ̀ ní. Agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Àgbẹ̀dẹ bí agbárí ní Gọ́gọ́tà o, àtúnkàn mọ́gi, àgbé ọkọ̀ sórígi láì fọ́hùn. Ó dákẹ́ òun ò rọ̀ nítorí ìgbàlà aráyé mọ̀ ní. Agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ó wá pariwo wípé ọmọ wo ìyá rẹ, ìyàwó ọmọ rẹ, láti tù wá nínú. Agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ó tún tẹ̀síwájú, ó tún bẹ̀bẹ̀ fún wa. Bàbá dáríjì wọ́n torí wọn ò mọ tí wọ́n ń ṣe. Agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ó tún yá, ó tún wí, òǹgbẹ́ngbẹ́ ọ nígbà tó wọ́ tún wò sí, ó wò pé ó wò lẹ̀, ó rí pé iṣẹ́ ti parí, iṣẹ́ èṣù ti parí, kò tún lágbára mọ́, iṣẹ́ ọ̀tá ti parí, kò tún lè ṣe nǹkan kan mọ́. Gbogbo ìjọba wọn ó ti wómúwómú, ó ti run wọ́n run, ó ti bà wọ́n jẹ́. Gbogbo wọn pátápátá wọ́n ti sọ ìjọba wọn nù, wọ́n ti sọ agbára wọn nù. Ó wá wípé òǹgbẹ́ngbẹ́ mi o, ẹ fún mi lómi mu. Wọ́n tún fún ọ lọ́tí kíkan, ó mọ̀ fọ́hùn nítorí wípé agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Nígbà tó takoko, ó pariwo wípé bàbá mi, èṣe tí wọ́n kọ̀ mí sílẹ̀. Ó wá jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ jẹ́jẹ́ o, nítorí wípé agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Lẹ́yìn èyí o, aṣọ ìkélé tẹ́bìlì fàyà sí méjì pátápátá. Gbogbo àṣírí òkùnkùn, gbogbo àṣírí àwọn kà, gbogbo àṣírí àwọn níbi pátá ló tú síta. Ogun mọ́rí, ogun ò ní lọ, ogun ò ní lè bá, ogun kò ní tọ́ lọ́wọ́, ogun mọ́rògòlò. Gbogbo wọn pátápátá ló di àṣírí wọn ti tú síta o. Kálukú wá ń gbogbo rẹ̀ nítorí wípé agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Ìwọ lọlọ́run ẹni tí a gbéga o, gidigidi, ìyàgbéjọba lórí ìjọba tó ga jù ọ̀run lọ o. A tún wá fún ọ ní orúkọ tó borí gbogbo orúkọ pátá, nítorí wípé agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Gbogbo agbára láyé àti lọ́run la fi sí ìkáwọ́ rẹ̀. Ìwọ ajagun ṣẹ́gun, ìwọ ajagun mólú, ó wá sọ wá dọmọ ọmọ Ọlọ́run, àjogún Ọlọ́run, àjùmọ̀jogún Ọlọ́run pẹ̀lú rẹ̀ Jésù. Agbára rẹ̀ mọ́ ló lè ṣohun gbogbo. Jésù Olúwa wa, Jésù yìí o, Jésù yìí o, ìwọ lógo dídán, ìwọ lógo dídán, ìwọ lógo jùlọ. Jésù olùgbàlà, Jésù yìí o, Jésù yìí o, ìwọ lógo dídán, ìwọ lógo jùlọ. Jésù
alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá. Jésù alágbára ńláńlá o. Jésù alágbára ńláńlá. Ó jókòó lórí ìtẹ́. Ẹ wo adé orí rẹ̀. Ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńláńlá o. 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 Ó jókòó lórí ìtẹ́. Ẹ wo adé orí rẹ̀. Ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńláńlá. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, èmi yíyọ̀ bàbá o. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, aláàánú mi o. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, ọba tó gbà mí là o. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, ọba tó mú mi sùn láyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, ìwọ tó ń dáàbò bò mí lójú oorun. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, ìwọ tó ń jí mi láyọ̀ àtàlàfíà. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, ìwọ tó bá tó bùkún fún mi lójú oorun. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, alátìlẹ́yìn mi nígbà gbogbo. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Èmi yíyọ̀. Ọlọ́run mi, ó ṣé Jésù, ó ṣé bàbá o. Ó ṣé Jésù, ó ṣé bàbá. Fàánú rẹ̀ lórí ayé mi lójoojúmọ́. Ó ṣé Jésù, ṣé bàbá. Fáàbò rẹ̀ nígbà gbogbo, èyí tó fi ń bò mí. Ó ṣé Jésù, ó ṣé bàbá. Fún gbogbo ọ̀nà mi tó ṣe ní rere. Ó ṣé Jésù, ó ṣé bàbá. Ìwọ lọ́ba tó kó mi yọ nínú ewu gbogbo. Ó ṣé Jésù, ó ṣé bàbá. Àlàáfíà tọ̀run wá ló ń jẹ́ kó jẹ́ tèmi ní gbogbo ọ̀nà. Ó ṣé Jésù, ó ṣé bàbá. Ayé lélẹ̀ mi títí ìwọ ló jẹ́ kí wọ́n bá mi o. Ó ṣé Jésù, ó ṣé bàbá. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, èyí fún títí bẹ̀tẹ̀ agbára lórí ayé mi nígbà gbogbo. Fún àṣepàyọ oore àyè tí wọ́n ṣe ní ayé ńgbà gbogbo.
fún àbẹ̀wò rẹ nígbà gbogbo nínú ayé mi láì síbi àti ní àṣàrẹ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo yìn ọ́, mo gbé orúkọ rẹ ga, mo sọ wípé o ṣe èyí fún títí ìgbàdágbára àti ògo rẹ nínú ayé mi nígbà gbogbo, fún ìjẹ́rìí wà láàyè rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọ̀dọ̀ mi, àní fún ìrànlọ́wọ́ ọ̀jọ̀kan èyí tí wọ́n Ọlọ́run àlàyé gbé dìde fún mi, àní fún gbogbo ọ̀nà tí wọ́n gbà láti mọ bùkún, láti mọ ṣe mí ní ògo, láti mọ jà fún mi, láti mọ dá mi láre. Ògo ní fún orúkọ rẹ, èyí ní fún orúkọ rẹ, ògo ní fún orúkọ rẹ. Nítorí pé ó jẹ́ kí ọ̀rọ̀ mi kó fìgbà kankan sú ọ, àní ó jẹ́ kí ọ̀rọ̀ mi kó fìgbà kankan rùn sí ọ. Ìgbà gbogbo ló ń fìfẹ́ tọ́ga tó tẹ́yọ̀ hàn sí mi, àní láti mọ dá mi láre, láti mọ ṣe mí ní ògo, láti mọ bùkún mi, láti mọ tọ́ mi sọ́nà, láti mọ pa mí mọ́, láti mọ kọ́ bí ọdún bó ti ń ṣe wọ ayé. Olúwa ògo ní fún orúkọ rẹ, ayé mo ní ògo ní fún orúkọ rẹ, fún ẹ̀jẹ̀ iyebíye ni tí ń ṣe ẹ̀jẹ̀ tuntun ìjẹra padà ni, ẹ̀jẹ̀ tí Jésù tí tọ́ta sí ẹ̀jẹ̀ Jésù Kristi, àní fún gbàlà aráyé ni, èyí tí wọ́n fi sọ bí ti mímọ́, èyí tó fi wẹ̀ mí, tó fi bò mí, tó fi sọ̀rọ̀ mi ní rere, àti ẹbí àti ilé àtọ̀dọ̀ mi mọ̀ sọ wípé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi, ológojọ mọ̀ sọ wípé ó ṣe gba ọpẹ́ àti ìyìn mi, fún títóbi rẹ, fún agbára rẹ mọ̀ sọ wípé ó ṣe, àní títí ilé mi ò mọ yìn ọ́. Olúwa ògo ní fún orúkọ rẹ, àní fún ìdájí títí ojú àti àárọ̀ yìí jẹ́ pé ìwọ tó ti sọ agbára àti àṣẹ kalẹ̀ láti kọ́ mi, láti bọ́ mi, láti darí ibi nínú ọ̀rọ̀ rẹ, láti mọ̀ ọ̀rọ̀ kan lápárí kó ṣòro inú ayé mi pẹ̀lú, láti mú kí ayé mi kó túbọ̀ kún fún òtítọ́ àdúrà àti ìwà àti mísí àti ìyanu rẹ. Ó ṣe bàbá, ó ṣe ọmọ, ó ṣe ẹ̀mọ́ títí èmi ò mọ yẹn ní mọ̀ gbórúkọ rẹ ga, ògo ní àṣẹ láti fún orúkọ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Àìsáyà orí ìkọkànlá, a kà ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn rẹ̀. Àìsáyà orí 11 ẹsẹ̀ 4 àti 5. Ṣùgbọ́n yóò fi òdodo ṣe ìdájọ́ tálákà, yóò sì fi òtítọ́ ṣe ìdájọ́ fún àwọn ọlọ́kàn tútù ayé. Òun ó sì fi ọ̀gọ̀ ẹnu rẹ̀ lu ayé, òun ó sì fi èémí ètè rẹ̀ lu àwọn ènìyàn búburú pa. Òdodo yóò sì jẹ́ àmùrè ẹ̀gbẹ́ rẹ̀, àti ìṣòtítọ́ àmùrè inú rẹ̀. Ẹ má sì jẹ́ ká gbàgbé orí ọ̀rọ̀ wa èyí tí a gbé yẹ̀wò nínú ọ̀sẹ̀ yìí, láti jogún ilẹ̀ náà tí Olúwa fi fún ọ. Tẹ̀lé òdodo pátápátá. Kò sí ọ̀nà méjì tó lè gbà jogún ilẹ̀ náà èyí tí Olúwa fi fún ọ gẹ́gẹ́ bí ìní rẹ̀. Kò sí ọ̀nà náà tó lè gbà jogún ilẹ̀ yẹn pátápátá láti jèrè rẹ̀, láti mọ kórè lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀, ju pé kí ni kó jẹ́ ẹni tí ó ń tẹ̀lé òdodo ní gbogbo ọ̀nà rẹ̀ àti ní gbogbo ayé rẹ̀. Nípasẹ̀ eléyìí ló ti lè jẹ́ ẹni tó ṣe kí ni o, tó jèrè, tó jogún ilẹ̀ yẹn pátápátá, tó sì tún jèrè ilẹ̀ yẹn pátápátá, ètò tó ń kórè lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ yẹn. Kì í ṣe pé kọ̀mọ́ kórè àlọ́sọ tí ebi tí ẹnìkan tí a ti pé kí ni ó kó ọ̀rọ̀ jọ, ṣùgbọ́n ó wá kọ ẹni tí yọba náà, àbí èyí tó sọ pé àní òun ti nọ́lá, òun ti nọ́rọ̀, òun ti ná gbogbo, tí ń sọ pé kọ́kọ́ rẹ̀ kó sí mi, gẹ́gẹ́ bó sọ bẹ́ẹ̀ tán a sì lò pàtó sì kúrò jẹ. No. Wá tiẹ̀, wàá jogún ilẹ̀ yẹn, wàá jèrè ilẹ̀ yẹn, wàá kórè lọ́pọ̀lọpọ̀ nínú rẹ̀ yẹn, wàá tó àmọ́ jàǹfààní rẹ̀ láàmọye ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kó tó di wípé àkókò tó sọ wípé láti fún ọ wípé kíni wá ilé ya. Ìtò túbọ̀ sí wípé kò sí ọ̀kankan tí yóò fún ọrùn gbọ́ iye ọdún yòówù kò ti fi sọ́fàrì, ó rí wípé kíni Ọlọ́run sọ pé òun ó dá padà ní iye ọdún yẹn. Ju bẹ́ẹ̀ lọ gan ọlágbára àti dá padà fún ọ, ṣùgbọ́n ohun kan tó ṣe pàtàkì fún ọ láti ṣe ni wípé kíni gẹ́gẹ́ bí ohun tó wu òun Ọlọ́run alààyè, òun náà ni jẹ́ni tó ń tẹ̀lé òdodo pátápátá. Ló jẹ́ kó sọ fún wa ìwé Àìsáyà nípa bíbọ̀ Jésù Kristi. Báwo ni ẹsẹ̀ kí ó ní kí ni ẹ̀ka kan yóò sì jáde láti inú kùkùté Jésè wá, ẹ̀ka kan yóò sì hù jáde láti inú gbòǹgbò rẹ̀. Ìyẹn ta ni ń sọ̀rọ̀ nípa rẹ̀? ń sọ nípa àsọtẹ́lẹ̀ Jésù Kristi, ẹni tí ó bògo rẹ̀ sí ọ̀run, tó wá sí ayé, tó sì kú, tó sì jíǹde, tó tẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ìràpadà èmi àti ẹ. Kí lóhun tó ní yóò ṣe? A rí pé ohun tó ní yóò ṣe nígbà tó bá dínú ayé, òun ló wà lọ́bẹ̀ láti ní arí nínú àwọn ẹsẹ̀ kẹrin àti karùn-ún tó wà. Ó ní ṣùgbọ́n yóò fi òdodo ṣe ìdájọ́ tálákà èmi àti ẹ. Irú ìdájọ́ wo la ṣe fún ẹni tí ó jẹ́ tálákà? Irú ìdájọ́ wo ló ń ṣe fún ẹni tó jù ọ lọ, àbí irú ìdájọ́ wo mo ń ṣe fún ẹni tí mo jù lọ, àbí ẹni tó jù ọ lọ, tó jù lọ? Irú ìdájọ́ wo ló ń ṣe fún ẹni tí ọjọ́ ọ̀gá lé lórí, àbí ẹni tí mo jẹ́ ọ̀gá lé lórí? Yẹn pé àwọn tí mo jẹ́ aṣíwájú fún, bóyá àwọn àbúrò lẹ́yìn mi,
àbí àbúrò bẹ́ẹ̀ ti pé àwọn ọmọọṣẹ́ mi àbí àwọn tí wọ́n ṣùgbọ́n bẹ̀rẹ̀ tí wọ́n rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ láti fi síwájú, irú ìdájọ́ wo ló ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wọn? Ṣé ìdájọ́ àìsòótọ́ ni àìtàn ni, ìdájọ́ ojúsàájú ni mò ń ṣe ni, àbí ìdájọ́ òtítọ́ àti òdodo? Àfijì rẹ̀ múlẹ̀ wípé àní yóò jáde wá, yóò dé, tó bá dé tán yóò ṣe ìdájọ́ òdodo fún àwọn tálákà. Yẹ́nì pé kò sọ wípé yóò ṣe ìdájọ́ fún àwọn olówó, àwọn ọlọ́lá, àwọn ọlọ́rọ̀. Àwọn wo ni tálákà tó sọ pé yóò ṣe ìdájọ́ fún? Ìyẹn pé àwọn tí àwọn èèyàn fi ọwọ́ lá ọwọ́ agbára yàn jẹ ni ó wà, yóò sì wá sí ìdájọ́ wọn láti dá wọn láre, láti mú wọn bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ìyànjẹ èyí tí àwọn èèyàn yàn wọ́n jẹ, láti mú wọn bọ́ lọ́wọ́ ìkónilẹ́rú táwọn èèyàn kó wọn lẹ́rú, láti mú wọn bọ́ lára ìjẹgàba táwọn èèyàn jẹgàba lé wọn lórí. Èyí ni Ọlọ́run béèrè lọ́wọ́ èmi àti ẹ, gẹ́gẹ́ bí Jésù ṣe wá sínú ayé nítorí ìgbàlà mi, nítorí ìgbàlà rẹ, nítorí ìgbàlà gbogbo ayé, tó sì ṣe ìdájọ́ òtítọ́ àti ìdájọ́ òdodo débi wípé èmi àti ẹ lónìí àfi pé wà ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi àti ẹnì kọ̀ọ̀kan wa nígbà gbogbo, ní ọjọ́ gbogbo, níbi gbogbo ya, níbikíbi òwú tá bá wà, a gbọ́dọ̀ mọ̀ ṣe ìdájọ́ òdodo ní gbogbo ọ̀nà fún gbogbo ènìyàn, kéèyàn yòówù kó wù kó jẹ́. A gbọ́dọ̀ mọ̀ sí ìdájọ́ ojúsàájú àbí afẹ́fẹ́ ẹyẹ àbí ìdájọ́ láti mọ̀ fi jẹ́ nìkan lórí. Ìdájọ́ òdodo pàápàá jùlọ fún àwọn tí wọ́n jẹ́ alálágbára, fún àwọn tí wọ́n jẹ́ tálákà, fáwọn tí wọ́n jẹ́ àwọn ọmọọṣẹ́, láì jẹ́ pé kí àwọn tí wọ́n jù wọ́n lọ yẹn tí wọ́n fẹ́ mọ ìyàn wọn jẹ kí wọ́n bá ṣe mọ ìyàn wọn jẹ mọ́, kí wọ́n lè dẹ́kun àti mọ ìyàn jẹ, kí àwọn yẹn náà káwọn náà kí wọ́n lè kúrò nínú ipò bànújẹ́ àbí kí wọ́n lè kúrò nínú ipò àrí ẹni tí à ń fara ni. So agbọ́dọ̀ jẹ́ni tó ń ṣe ìdájọ́ òdodo gẹ́gẹ́ bí Jésù ṣe wá tó sì ṣe ìdájọ́ òdodo fún àwọn tálákà, yóò sì fi òtítọ́ ṣe ìdájọ́ fún àwọn ọlọ́kàn tútù ayé. Kìí ṣe àwọn tálíkà nìkan, àwọn tó tún jẹ́ ọlọ́kàn tútù, ìyẹn àwọn onírẹ̀lẹ̀, àwọn onísùúrù, àwọn onífaradà, àwọn tí wọ́n sun gbogbo nínú ìfẹ́ pẹ̀lú àwọn mìíràn, tó yẹ pé àwọn èèyàn rí wọn gẹ́gẹ́ bí dídìrín, gẹ́gẹ́ bí ọ̀bọ, gẹ́gẹ́ bí aláìnílàákàyè, gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe kíni tí ó rí rò pé a rí pé yóò tún wá ṣe ìdájọ́ àwọn náà láti dá wọn láre padà, láti mú kí àwọn tí wọ́n kẹ̀gẹ́ wọn, tí wọ́n yẹ̀yẹ́ wọn, tí wọ́n fi wọ́n sílẹ̀ kójúkó tì wọ́n. Ìwọ náà lónìí sóòsì lára àwọn tí wọ́n darapọ̀ mọ́ àwọn ẹlẹ́gàn, sóòsì lára àwọn tí wọ́n darapọ̀ mọ́ àwọn ẹlẹ́ṣẹ̀, sóòsì lára àwọn tí wọ́n darapọ̀ mọ́ àwọn èèyàn búburú láti mọ wá ìpalára àwọn mìíràn, láti mọ pa àwọn kan lójú, láti mọ pa àwọn kan lẹ́kún, láti mọ bà àwọn kan nínú jẹ́, láti mọ mú àwọn kan wà nínú aṣọ ọ̀fọ̀, láti mọ sọ àwọn kan dẹ́ntẹ́ pé sọ wọ́n mọ rọ àwọn pin láti lọ pa okùn so. Tó bá wà lára wọn, Jésù ní kó jáwọ́, Ọlọ́run ní kó jáwọ́. Tí mo bá wà lára wọn, ó ní kí n jáwọ́ ní gbogbo ọ̀nà, nítorí wípé kí ni òun wá láti ṣèdájọ́ òtítọ́ àti òdodo fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò tí àwọn èèyàn yàn jẹ àbí tí wọ́n ní lára àbí tí wọ́n rí ní tí wọ́n fi ojú ẹ̀kún fi wò wọ́n, tí wọ́n fi wò wọ́n. Bẹ́ẹ̀ ni èmi àti ẹ ohun tó yẹ kí a mọ̀ ṣe nìyí. Àwọn ọlọ́kàn tuntun, àwọn onírẹ̀lẹ̀, kò tọ́ sí èmi àti láti mọ̀ rí wọn gẹ́gẹ́ bí ẹni tó rí wọn gẹ́gẹ́ bí tí ó yẹ, ṣùgbọ́n ó yẹ ká mọ̀ rí wọn gẹ́gẹ́ bí kíni ẹni tí Ọlọ́run ṣológo, ká sì jọ mọ̀ fọwọ́sowọ́pọ̀, ká jọ mọ̀ ṣùgbọ́n papọ̀ nínú ìfẹ́, nínú ṣọ̀kan, nínú òtítọ́ òdodo, láti mọ̀ mú ayọ̀ wọn kún, láti mọ̀ mú inú wọn dùn, láti mọ̀ mú ayé tí wọ́n náà tẹ̀síwájú rẹ̀, láti mọ̀ mú káwọn kan mọ̀ ní ẹ̀rí rere nígbà gbogbo, ní ọjọ́ gbogbo, ní gbogbo ọjọ́ ayé wọn. So èyí ló ṣe pàtàkì fún èmi àti ẹ̀yin tọ́lọ́run fi ń kọ́ sí wa wípé kíni ká jẹni tó ń tẹ̀lé òdodo pátápátá, nítorí pé nípa ṣíṣe lè láti jẹni tí ó jogún ilẹ̀ náà èyí tí òun Ọlọ́run ti fi fún wa gẹ́gẹ́ bí ìní wa. Nípasẹ̀ eléyìí lẹ́ni kálukú rẹ̀ yóò ti bọ́n kóòrè ayọ̀ nínú ilẹ̀ yẹn, jẹ́ pé ilẹ̀ yẹn yóò àtúmọ̀ gbilẹ̀ sí lójoojúmọ́ débi pé àní ojoojúmọ́ gbogbo àwọn ènìyàn wọ́n sì mọ̀ rí, wọ́n sì mọ̀ wá rírì, wọ́n mọ̀ rí mi, wọ́n mọ̀ wá rí, wọ́n mọ̀ rí ọmọ wá rírì, nítorí pé kíni ògo tó tayọ ògo lọ́lọ́run fi sínú ayé mi, Ọlọ́run fi sínú ayé rẹ̀, lọ́yọ̀dá fún wọn náà. Ṣùgbọ́n lájẹ́ pé abájẹni tó tẹ̀lé òdodo pátápátá á di pé ògo wọn yìí kò lè farahàn. Àwọn èèyàn lè rí ọ kí wọ́n ṣe kíni kí wọ́n wá rírì, àwọn èèyàn lè mọ̀ rí mi kí wọ́n ṣe kíni kí wọ́n wá rírì. So ọ̀fẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ rí ọ kí wọ́n mọ̀ wá rírì láti mọ̀ fògo fún Ọlọ́run pé tí ẹnìkan ṣoṣo lọ́lọ́run sí lógo tó tó yìí jẹ́ ẹni tó ń tẹ̀lé òdodo pátápátá. Síwájú òun ó sì fi èémí ètè rẹ̀ ṣáájú yẹn, òun ó sì fi ọ̀gọ ẹnu rẹ̀ lu ayé, òun ó sì fi ètè rẹ̀ lu àwọn ènìyàn búburú. Yẹn ni pé yóò fi ọ̀gọ rẹ̀ lu ayé, ìyẹn gbogbo àwọn tí wọ́n pera wọn ní ayé pátápátá, so gbogbo ayé yóò mì tìtì, ìwà rírì yóò wà nù ayé, gbogbo àwọn tó sì jẹ́ èèyàn búburú bẹ̀ gbogbo wọn pátápátá ni yóò ṣe kíni ni yóò kọlù, gbogbo wọn pátápátá ni yóò kọlù tí wọ́n sì di ẹni àlùpà, ó ju pọ́pátá àti àwọn àti gbogbo agbára wọn. So sá fún ìbínú Ọlọ́run, mọ̀ wá ojú rere àti àánú rẹ̀ nígbà gbogbo nípa ṣe kíni nípa títẹ̀lé òdodo pátápátá. Láti sá fún ìbínú Ọlọ́run
kó sì mọ wá ojú rere nígbà gbogbo òun ni wípé kíni jẹ́ ẹni tó ń ṣe ìdájọ́ òdodo fún gbogbo àwọn tí ń ṣe tálíkà, jẹ́ ẹni tó ń ṣe ìdájọ́ òdodo fún gbogbo àwọn táwọn èèyàn rí ní ọ̀dẹ̀ òdìdí nítorí pé wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ onísùúrù oníwà tútù nínú ayé. So jẹ́ ẹni tó múnú àwọn mìíràn dùn, ẹni tó mú ayọ̀ wọn kún, jẹ́ ẹni tó ṣe kíni tó ń fa àwọn mìíràn lọ́wọ́ sókè láti mọ débi gíga àti láti mọ sọ̀rọ̀ nínú ògo nínú ọlá. Má sì jẹ́ ẹni tó ń lo ipò àti agbára tó ní láti mọ fi ṣe ìnira àbí wàhálà fún ẹnìkan. Má jẹ́ ẹni tó ń lo ọgbọ́n ìmọ̀ àti òye tó ní láti mọ fi ní àwọn mìíràn la. Má jẹ́ ẹni tó ń lo gbogbo mo mọ èèyàn ẹsẹ̀ mi gùn mo mọ̀ tó mo lè gùn kí mo lè sọ láti mọ fi bá ti sí àwọn mìíràn jẹ́ nítorí pé kíni o lè jogún ilẹ̀ náà tí Ọlọ́run fi fún ọ. Tó bá sì jogún ilẹ̀ náà tí Ọlọ́run fi fún ọ kò sí tàbí ṣùgbọ́n kì í sì ṣépè pẹ̀lú tó bá ní èpè ní tàǹbí ohun kan tí mo mọ̀ tó dára tó dá mi lójú ni wípé sára ṣẹ̀pẹ́ èpè wo Sátánì yóò bá ayé rẹ jẹ́ rúrúmù yóò sì kọ́ lẹ́rù wípé ìwọ gangan fúnra rẹ wà kábàámọ̀ ìpè kíni kan tó wá sí nínú ayé náà kò sí pé o ní kan tó wá sí o ní kan tó wá sí láyé ìwọ lọ sọ ipò rẹ nù kọ́ bá sọ ipò rẹ nù ló gbọ́dọ̀ jẹni tó ń tẹ̀lé òdodo pátápátá. wá gbọ́ nígbà tá a lọ sí ìdánudúró ó ní òdodo yóò sì jẹ́ àmùrè ẹgbẹ́ rẹ̀ àti ìṣòtítọ́ àmùrè inú rẹ̀. So èmi àti ẹ jíjẹ́ ẹni tó ń tẹ̀lé òdodo pátápátá àbí kí n sọ pé jíjẹ́ olódodo pátápátá àbí kí n sọ pé mímú òdodo pátápátá òun ló yẹ ká fi ṣe àmùrè wa ká fi dira wa lámùrè dáadáa tó yẹ pé níbikíbi tá a bá wà á lè mọ̀ sí kiri á lè mọ̀ sí ìdájọ́ òtítọ́ á lè mọ̀ gbégbá òtítọ́ ìgbà òdodo fún àti ran àwọn mìíràn lọ́wọ́ fún àti tú àwọn mìíràn nínú fún àti gbé àwọn mìíràn ga fún àti mú ìrètí wá fún àwọn mìíràn nípa àwọn tí wọ́n ti sọ ìrètí nù wípé láíláí ẹ̀tọ́ wọn ò ní láti sọ ìrètí nù nítorí pé kíni Ọlọ́run wà pẹ̀lú wọn ó fẹ́ràn wọn ó ti dára sí wọn ó sì ní ìran rere fún wọn pẹ̀lú. So lẹ́yìn rẹ̀ agbọ́dọ̀ tún ṣe kíni agbọ́dọ̀ tún jẹ́ni tó ń fi ìṣòtítọ́ àmùrè inú rẹ̀ agbọ́dọ̀ fi òtítọ́ yẹn agbọ́dọ̀ jẹ́ kó wà nínú wa láti fi di àmùrè nínú wa àti ní ìta àti nínú gbogbo ayé wa pápátá gbogbo yẹn pé ìṣòtítọ́ àbí títẹ̀lé òtítọ́ pápátá ọgbọ́dọ̀ jẹ́ ohun tí agbọ́dọ̀ fi dira wa ní àmùrè ní ara àti ní ẹ̀mí nínú ọpọlọ wa nínú ọ̀rọ̀ wa yẹn gbogbo tá a bá ń ṣe ó yẹ kó jẹ́ pé kíni jíjẹ́ olódodo àti olótítọ́ yẹn lọ́gbọ́dọ̀ jẹ́ agbára wa tá a gbọ́dọ̀ mọ̀ fi ṣe ohun gbogbo. So èyí yóò mọ̀ jẹ́ kí àwa náà ká tún lè mọ̀ gba àkọ̀tun agbára àti ìmísí ọ̀tun ìmọ̀ ọ̀tun òye ọ̀tun àti látọ̀dọ̀ Ọlọ́run wa láti lè mọ̀ ní tẹ̀síwájú rere. Èyí ni ọmọ fún Ọlọ́run àti Jésù Kristi ní ìwúrí àti tara láti mọ̀ ṣáájú èmi àti ẹ lọ gẹ́gẹ́ bí iná àjò òrùn nígbàgbọ́ ní ọjọ́ gbogbo níbi kí tá a bá lọ láti mọ̀ kọlu gbogbo àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní alágbára níwájú wa ìtẹ́ pé àwọ̀ kan lọ akọ̀lọ́ mọ kórè lásán àmọ̀ mọ́ àwọn yẹn láti mọ̀ lé wọn ṣùṣù bẹ́ni tí ń lé adìẹ tí àwọn yẹn wọ́n sì mọ̀ sá eré àsádójúbolẹ̀ kò ní ojú ọ̀nà wa àbí kò lórí ilẹ̀ wa láti mọ̀ gba ilẹ̀ wọn kún èyí títí wa kankan tí a ti ní. kọ̀tàn síbẹ̀ nígbà tá a bá ń ṣe léyìí ìgbà ìlàtúnjẹ tí ó rójú rere àánú oore ọ̀fẹ́ àti ìrànlọ́wọ́ lọ́ngbà ìjẹ́ pé kò síbi tá a dé láyé níwájú ẹnikẹ́ni tó bá wà ó rí wípé kíni àwọn èèyàn mọ̀ dìde ìrànlọ́wọ́ fún ọ wọ́n sì mọ̀ kojú tí ọ sọ lóore abalajọ tí yẹ pé kíni Dáfídì gbogbo èèyàn fún wa láti bí gbogbo wa láti mọ̀ ṣẹ̀bùn fún láti mọ̀ ràn lọ́wọ́ títí tó fi di ogun ńlá gẹ́gẹ́ bí ogun Ọlọ́run wọn náà fẹ́ di ogun ńlá gẹ́gẹ́ bí ogun Ọlọ́run láti mọ̀ rí ìrànlọ́wọ́ láti bí gbogbo wa jẹ́ni tó ń tẹ̀lé òdodo pátápátá jẹ́ni tó ń gbégbé ayé òdodo pátápátá tó sì ń ṣe ìdájọ́ òdodo pátápátá láì ṣe ojúṣàjú láì ṣe ìyànjẹ láì ṣe ẹ̀tàn láì ṣe nítorí èrè kan àbí nítorí ẹ̀tọ́ kan láti gbà padà àbí nítorí pé káwọn yóò lè yàn ṣùgbọ́n kí ògo àtìyìn kò lè jẹ́ ti Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́ni tó ń tẹ̀lé òdodo pátápátá ó sì rí wípé ilẹ̀ rẹ tí Ọlọ́run ti fi fọ́ gẹ́gẹ́ bí níyẹn ẹnikẹ́ni ò ní bọ́ ọdún kì í ṣe pé ẹnikẹ́ni ò ní bọ́ ọdún nìkan ó tún àmọ́ kọ́ọ̀rẹ́ ayọ̀ lórí ilẹ̀ yẹn yóò sì mọ́ sun èso lọ́pọ̀lọpọ̀ fún ọ ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó tún rí wípé ilẹ̀ yóò mọ́ gbilẹ̀ sí nítorí pé ní òrèdóòrè bọ́ bá sì tẹ̀síwájú nínú tó àtòdòdó sí bẹ́ẹ̀ náà ni ọlọ́tún mọ́ fún ọ lágbára láti lè mọ́ gba ilẹ̀ kún ilẹ̀ rẹ nígbàgbọ́ ní ọjọ́ gbogbo ó sì pé gbogbo ọjọ́ ayé rẹ ìrírí ayọ̀ ni ó kún ẹni ó mọ̀ kún ẹnu rẹ gbogbo ayé ó sì mọ̀ bọ̀ yọ ayọ̀ tuntun ayọ̀ ògo ní ojoojúmọ́ àti ní òrèdóòrè so fún iṣẹ́ yìí gbọ́ jẹni tó ń ṣe ìdájọ́ jẹni tó ń tẹ̀lé òdodo pátápátá ní gbogbo ọjọ́ ayé rẹ àti èmi àti ẹ agbára àti lè ṣe léyìí tí ó yẹ pé nígbà gbogbo àfimọ̀ jẹni tí gbogbo ayé wọ́n ń darapọ̀ mọ́ láti mọ ìyọ́lọ́lọ́gbọ̀ ọlọ́gbọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta. Bàbá mo yìn ọ́ lógo gbogbo orúkọ rẹ ga fún òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ èyí tí wọ́n tó fi bọ́ mi ní òwúrọ̀ yìí láti lè máa gbé
ìgbé ayé títẹ̀ lódodo pátápátá ní gbogbo ọjọ́ ayé mi pàápàá jùlọ láti mọ̀ sí ìdájọ́ tó àdòdodo fún gbogbo àwọn tí ń ṣe tálákà láti lè bọ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n yàn wọ́n jẹ. Olúwa mo sọ wípé ṣe àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ayérayé mo gbórúkọ rẹ̀ ga, mo yàn lógo, mo sọ wípé ṣe, mo júbà rẹ̀, mo ṣe ọlọ́ba ọba, mo sọ wípé ṣe. Èyí fún ẹ̀kọ́ rẹ̀ iyebíye tó ti fi bọ́ mi ní òwúrọ̀, èyí fún ọ̀rọ̀ iyebíye tí wọ́n ti gbọ́ mi gbọ́ ní òwúrọ̀, àní fún tí ó bá ta gbára rẹ̀ nínú ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ní òwúrọ̀ láti jẹ́ kó yé mi yégé pátápátá, àní ní gbogbo ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ ibi mo fẹ́ mọkàn mọ́ gbọ́dọ̀ jẹ́ni tó ń tẹ̀lé òtítọ́ àti òdodo pátápátá láti mọ ṣe ìdájọ́ títọ́ àti ìdájọ́ òdodo, àní fún gbogbo àwọn tí ń ṣe tálákà ní èyí tí à ń fi ọwọ́ láyàn gbá lójú, èyí tá à ń yan jẹ, èyí tá à ń ré sílẹ̀ nígbà gbogbo lọ́nà tí ò nídìí, olóòrùn tí ọ̀tọ̀ lọ́nà tí ò yẹ. Bàbá Olúwa mo dúpẹ́ mo sọ wípé o ṣe, ayé mo dúpẹ́ mo sọ wípé o ṣe, Ọlọ́run olúgbọ́n mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, ògo ni forúkọ rẹ bàbá mẹ̀mí mọ́ fún ẹ̀kọ́ láyẹ̀kọ́ iyebíye tí wọ́n fi gbọ́ mi tó fi kọ́ mi. Olúwa o ṣe bàbá, o ṣe ọmọ, o ṣe ẹ̀mí mímọ́. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo gbórúkọ rẹ ga, mo yàn lógo, èyí fún ẹ̀kọ́ rẹ iyebíye tí wọ́n tó fi bọ́ mi lówùúrọ̀ láti lè ní ìtara àti ìwúrí, láti mọ jẹ́ ìtùnú àti ìtura àní fún àwọn mìíràn tí wọ́n wà ní ipò kan tó jẹ́ èyí tí mú ìrẹ̀wẹ̀sì bá ènìyàn, tí mú ìrẹ̀wẹ̀sì bá wọn, láti lè mú ìrètí wá fún àwọn mìíràn nípa àwọn tí wọ́n ti sọ ìrètí nù pátápátá wípé ìwọ Ọlọ́run fẹ́ràn wọn nípa jíjẹ́ lótìtọ́ àti nípa jíjẹ́ òdodo mi pátápátá. Olúwa mo sọ wípé ṣe gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo yìn ọ́, mo gbórúkọ rẹ, mo sọ wípé ṣé o, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún orí láyé tí wọ́n tún ṣe ní ayé mi ní ìdájí ní òwúrọ̀ nípasẹ̀ ẹ̀kọ́ rẹ iyebíye tó tún fi bọ́ mi, èyí tó tún fi kọ́ mi, èyí tó tún fi sí mi níyè pátápátá láti lè mọ̀ dájúdájú wípé kí ni àní títì mi ni, àní ojúṣe mi ni, àní láti mọ tẹni tó ń tẹ̀lé òdodo pátápátá nípa kíkọ́ àwọn mìíràn, nípa tó àwọn mìíràn, nípa jíjẹ́ ìtùnú àti ìtura fún àwọn mìíràn, nípa gbogbo àwọn tí ẹ pé àní ìrètí ti tán fún láti mọ mú wọn padà wá sínú ìrètí pé ìrètí ò tán fún wọn, pé ìrètí bẹ fún wọn wípé wọn Ọlọ́run fẹ́ràn wọn, wọ́n lọ́run sì dára sí wọn. Bàbá ògo ni forúkọ rẹ, gba wọn pẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba wọn pẹ́, Olúwa gba mọ̀mọ́ lóore o bàbá ọmọ ẹ̀mí mímọ́, ya gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìn. Àìní gbogbo ọ̀nà mo sọ wípé o ṣe, àìní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ga, ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fún ọ, ní gbogbo ọ̀nà mo fìyìn fún ọ, mo sọ pé kábíyèsí rẹ bàbá, mo sọ pé kábíyèsí rẹ ọmọ ayé rẹ bàbá, gba wọn pẹ́, Olúwa gba ìyìn mi. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ògo mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ipa rere tó tún mú kẹ́kọ̀ọ́ rẹ̀ kó kó nínú ayé mi, láti mú kí ayé mi kó túbọ̀ jẹ́ ayé tó tún gba ìgbàlà ọ̀tun, ògo tuntun mìíràn àti tẹ̀síwájú rere mìíràn. Bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ìyìn mi, àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbé ọ̀gá, mo yàn lógo, mo sọ wípé o ṣe, àjùyọ mo dá gbogbo padà sódò, mo sọ wípé o ṣe, èyí fún ẹ̀kọ́ rẹ iyebíye tí wọ́n tún fi kọ́ mi ní ìdájí ní òwúrọ̀ yìí, láti mú kọ́ òtòṣì mú kọ́ lápá rere nínú ayé mi, láti mú kí ayé mi kó túbọ̀ gba ìgbàlà ọ̀tun mìíràn, àlàáfíà ọ̀tun mìíràn, ìgbéga ìdíje ọ̀tun mìíràn, láti mú kí ìmọ̀lẹ̀ rẹ kó túbọ̀ mọ́lẹ̀ sínú ìdájí wa lọ, àyè láti mú káyìí mi kó túbọ̀ tàn mọ́lẹ̀ bòtàn lọ, láti mú káyìí mi kó túbọ̀ ní ìtẹ̀síwájú rere ìdájí wa lọ, láti mú àyíká mi túbọ̀ kún fún ògo àti orí àmì ìdájí wa lọ. Ògo ni fún orúkọ rẹ bàbá, o ṣe Ọlọ́run ayérayé, àìmọ̀ bàbá gbà wọ́n pẹ́, àní fún ìgbàlà ọ̀tun rere mìíràn tí wọ́n tún mú wọnú ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ tí wọ́n tún fi bọ́ mi ní ìdájí ní òwúrọ̀, àní fún ògo tuntun rere ayọ̀ mìíràn tó ta dógó tí wọ́n tún fi mú wọnú ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ rẹ ní ìdájí ní òwúrọ̀, láti mọ mú ayé mi tẹ̀síwájú nínú ògo jù àti wá lọ, láti mọ mú ayé mi fọ̀ nínú ògo jù àti wá lọ, láti mọ mú ayé mi gbilẹ̀ nínú ògo jù àti wá lọ, láti mọ mú ayé mi ṣe rere nínú ògo jù àti wá lọ. O ṣe bàbá, o ṣe ọmọ, o ṣe ẹ̀mí mímọ́, àjùlọ gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìn, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo títí ayé lèmi yóò mọ yìn ọ́, àìlèmi yóò mọ gbogbo àdúgbò fún pé yàtọ̀ forúkọ rẹ, o ṣe Ọlọ́run àjùlọ. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá àánú ni mo béèrè fún, bàbá ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Gbọ́ jẹ́ kí n rán létí gbólóhùn kan, ìjọ táfàní bá wà á mẹ́nu bà àwọn ẹ̀kọ́ yẹn. Mọ̀ pé ìgbà tó ń béèrè fún ìdáríjì, tí ọ̀nà bá ti kọ̀ láti dáríjì àwọn mìíràn, ó ti wà lára àwọn tí ó jẹ́ wípé kìíní kò mọ tẹ̀lé òdodo pátápátá. Fún ìdí èyí yóò nira kí Ọlọ́run kó dáríjì wọn náà. So ó ti ń dẹ́ṣẹ̀ nígbà tí ẹnìkan ṣe ọ̀tọ̀ òsì kọ̀ láti dáríjì, so jẹ́ni tó ń dáríjì gbogbo ènìyàn pàápàá ló jẹ́ kí Jésù sọ wípé nítorí náà bí ẹ̀yin bá dáríjì àwọn tí wọ́n ní gbèsè yín, bàbá yín ti bẹ́ẹ̀ náà yóò dáríjì wọn, tẹ́yin bá kọ̀ tẹ́ ní ẹ̀dáríjì àwọn onígbèsè yín,
bàbá yín ti bẹ lọ́run kò ní dáríjì yín. So ìgbà tó ń bẹ̀rẹ̀ dáríjì ṣé ọkọ̀ ọmọ sí pé ìwọ gangan bẹ nínú àwọn tí ó ṣe kíni tí ń sọ wípé ìpàdé dọ̀run kò sí òsì lára àwọn tí wọ́n sọ wípé kíni èyí gbọ́ wípé òní dáríjì àwọn mìíràn òtọ́ bá wà lára wọn tètè jáwọ́ kó lè bá jẹni tí yóò jogun ilẹ̀ yẹn pátápátá, kó lè bá jẹni tí kíni yóò mọ jàǹfààní ilẹ̀ yẹn pátápátá, kán bá jẹ́ pé ọkàn wà lórí ilẹ̀ rẹ bí ẹni tí kò sí lórí ilẹ̀ rẹ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run àánú Ọlọ́run ọ̀fẹ́ ṣàánú fún mi, dárí gbogbo tí ṣẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú Ọlọ́run ọ̀fẹ́ àánú àti ìrọ̀fẹ́ gbogbo bá ṣàánú fún mi, dárí gbogbo tí ṣẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́ pátápátá nínú rẹ̀. Ọlọ́run àánú Ọlọ́run ọ̀fẹ́ àní ìdáríjì ni mo béèrè fún o, nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ bá ṣàánú fún mi o. Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Dárí gbogbo tí ń ṣe orúkọ Jésù mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Bàbá àní nínú àánú àti ìrọ̀fẹ́ tó ga tó táyọ̀ jùlọ, bàbá àní dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí sẹ́, Olúwa sọ mí di mímọ́ nínú rẹ̀. Àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún Ọlọ́run ní orúkọ Jésù Kristi. Bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Àdárí gbogbo tí ń ṣe orúkọ Jésù mi jì mí, Olúwa sọ mí di mímọ́. Nítorí ògbà tí ní ògo bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mí di mímọ́ sẹ́yìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run nítorí ìṣeunfẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láláì, ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi wẹ̀ mímọ́ fi sọ mí di mímọ́. Kí ni gbogbo tí ń sa àwọn àkọsílẹ̀ ibi búburú àdára tó wà nínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi pa gbogbo wọn rẹ́. Ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì pa gbogbo wọn rẹ́. Kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àwọn ìka àwọn ẹni bẹni búburú àti àmì wọn lára mi ti sítán dàrẹ́ kérékè gbogbo, ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi wẹ̀ mímọ́ fi sọ mí di mímọ́. Gbogbo wọn wá láti gbogbo ẹ̀yà palẹ̀mọ́ mọ́ kò nú ayé mi kò sì rù wọn dànù kó dáná sun wọn. Ọ̀kọ́kọ́ ní o tún gbọ́dọ̀ ráyè nú ayé mi mọ́. Ẹ̀jẹ̀ Jésù máa fi wẹ̀ mọ́ fi sọ mí di mímọ́ kó wá rí ìdí ayé mi pátápátá. Kí ni gbogbo tí ò fògo fún ọ tí inú Ọlọ́run dùn sí ìtọ́ wà nínú ayé mi, nínú àwọn tí mo ń ṣe, bóyá nínú àwọn ọ̀rọ̀ tí mo ń sọ, nínú àwọn ọ̀rìn tí mo nínú àwọn ìgbésẹ̀ tí mo ń gbé, oorun tí mo ń sùn gangan pàápàá. Kí ni àwọn nǹkan tí ò fògo fún Ọlọ́run tí ń fara hàn níbẹ̀. Olúwa àní mo fẹ́ mọ́kọ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ fi wẹ̀ mọ́ fi sọ mí di mímọ́. Palẹ̀ gbogbo wọn mọ́ pátápátá láì kò síbi kankan, rù wọn dànù kọ dáná sun wọn. Ọ̀kọ̀ọ̀kan ní òtún gbọ́dọ̀ ráyè inú ayé mi. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ Káfárì fi wẹ̀ mọ́ fi sọ mí di mímọ́. Nígbà gbogbo dọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ní gbogbo ibikíbi òkèèrè dé lágbàlá ayé, ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àmọ́ fi dá mi láre. Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ àmọ́ dá mi láre. Èyí tí ọwá tó fi dé lórí òun náà lè léyìí. Ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ Káfárì ọ̀yá ní gbogbo ọjọ́ ayé mi ọ̀yá mo ṣàṣìmọ́ sọ mí di mímọ́ wẹ̀ mímọ́. Ojú rere ìrànlọ́wọ́ àánú àtìlẹ́yìn ìgbéga àti ṣológo àti gbogbo tí ṣẹ̀bùrú rẹ̀ bò pé Ọlọ́run àlàyé láti òkè láti bí mímọ́ wá àti tí ènìyàn gbogbo ó yá kí n bẹ̀rẹ̀ sí ní rí gbà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi. Ayérayé bàbá nítorí ìṣeunfẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí láéláé nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní Káfárì mo béèrè fún ó yá fi wẹ̀ mọ́ fi sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní Káfárì mo béèrè fún bàbá ó yá fi wẹ̀ mọ́ fi sọ mí di mímọ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní Káfárì mo béèrè fún ó yá fi wẹ̀ mọ́ fi sọ mí di mímọ́. Àní kéde gbogbo tí ń sa àwọn àkọsílẹ̀ búburú ibi búburú àdára ayé yòókù tá a kọ nípa mi bàbá àìní ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì ó yá fi pa gbogbo ẹ̀rẹ́ sẹ́ ní orúkọ Jésù Kristi nítorí ìṣeunfẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ní Káfárì ní orúkọ Jésù apá gbogbo tí ń sa àwọn àkọsílẹ̀ bí búburú àdára gbogbo tá a kọ nípa mi rẹ̀ gbogbo tá a kọ nípa mi tí ọ̀dà tí ó fògo fọ́ tí ó jẹ́ búburú tó jẹ́ bí tó lọ láti mọ̀ tá a kọ yẹn ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ apá gbogbo rẹ̀ lákùsí ibi kankan. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ń tẹnu mọ́ bàbá àní torí ìṣeunfẹ́ àtàánú rẹ̀ tó wà tó dúró títí ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ní Káfárì ni ọ̀yá àní fi wẹ̀ bíbọ́ fi sọ mi di mímọ́. Àní kí ni gbogbo tí ń ṣiṣẹ́ àwọn kàìní àwọn ẹni bẹ́ẹ̀ búburú àwọn àdìsẹ́ àwọn ẹni bí búburú sátánì àtàrí kéré inú ayé mi àbẹ́ àmì wọn lára mi ọ̀yá àrífẹ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ àfi palẹ̀ gbogbo wọn kò ní ayé mi àrífẹ́ mọ́ fi palẹ̀ gbogbo wọn kò ní ayé mi ọ̀yá rù wọn dànù kọ́ dáná sun ọkọ̀ kò tó gbọ́dọ̀ ní pàtàkì àbí láṣẹ lórí ayé mi mọ́ ní orúkọ ti Jésù Kristi ọ̀yá àníwọ̀ ẹ̀gbọ́n parapata pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ní Káfárì ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ àníwájú ayé mi rí ìdí ayé mi kí ni gbogbo àwọn ọkọ̀ tó bẹ nínú ayé mi ànínú àwọn onígbà pátá èyí tí ó ní wọ́ọ́rọ́ ìlú tí ó fògo fún ọlọ́wà yìí bóyá nínú ọ̀rọ̀ nínú èrò nínú òrìn nínú ìgbésẹ̀ nínú gbogbo tí mo ṣe ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ ní Káfárì àfihàn wọn dànù kọ́ dáná ayé mi palẹ̀ ọmọ pátákó kò dá ayé mi rò wọn dànù kọ́ dáná sun wọn ọkọ̀
kó tó gbọdọ̀ ní pátágbára rẹ̀ ìlú àìní ẹ̀mí mọ́ ní orúkọ ti Jésù Kristi èyí mo ṣe ké o àní ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi wẹ̀ mọ́ fi sọmi mímọ́ ọ̀yà palẹ̀ gbogbo tí òfògo fún ọ̀la inú ayé mi ọ̀yà palẹ̀ wọn pátá olùwọ̀n dànù kó dáná sun wọn ọ̀yà sọmi di mọ́ pátá ànífògò àti fóyìn rẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi wẹ̀ mọ́ fi sọmi di mímọ́ bàbá àní torí ìṣe fẹ́ àtànú ẹ̀ tó bá tó dúró ti lẹ́yìn nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo nínú àjò gbogbo ànínú gbogbo yòókù tó máa ṣe àti níwájú ènìyàn gbogbo lórí yòókù kíni wa ojú rere àánú àdéjẹ́kí bẹ̀rẹ̀ ṣe àníwájú ojú rere àánú oore ọ̀fẹ́ ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti gbéga rẹ àti ìṣòro àdálọ́lá rẹ àti ìgbédìde rẹ àti àtìlẹ́yìn rẹ àní láti mọ́ta láti mọ́ṣe láti mọ́ nàlú láti mọ́ làlúyọ gbogbo tí ń ṣe ẹ̀bùn láti mímọ́ àti tí ènìyàn gbogbo àti ìwọ lọ́wọ́ àkébẹ̀rẹ̀ sí ní rí gbàgbà pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi àríkébẹ̀rẹ̀ sí ní gbà pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi àríkébẹ̀rẹ̀ sí ní gbà pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi àríkébẹ̀rẹ̀ sí ní gbà pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù sàn káfíń nípa nípa àánú àti òrùfẹ́ àṣìṣe tó wà tó jẹ́ ní orúkọ Jésù Kristi àdìmọ́tẹ́lẹ́mọ́ àní ẹ̀jẹ̀ Jésù sàn àfihàn mọ́ fi sọmi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù sàn àfihàn mọ́ fi sọmi di mímọ́ ọ̀yá ní gbogbo ọjọ́ ayé mi nínú àjò gbogbo níbikíbi òkè rẹ̀ níwájú ẹni òkú òkè ni wa ẹ̀jẹ̀ Jésù sàn nìkan mọ́ fi dà mí láre ẹ̀jẹ̀ Jésù sàn nìkan mọ́ fi dà mí láre ẹ̀jẹ̀ Jésù Kristi ní káfáàrí mo béèrè fún ya mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù sọsọ kẹrẹ àmọdà mi láre ṣe ẹ̀jẹ̀ Jésù sọsọ ní káfáàrí àmọdà mi láre níwájú ènìyàn gbogbo níbi gbogbo níjọ́ gbogbo níwájú gbogbo níbi kíbi òkèrè ẹ̀jẹ̀ Jésù sọsọ kẹrẹ àmọdà mi láre ẹ̀jẹ̀ Jésù sọsọ kẹrẹ àmọdà mi láre ṣe ìjọ olówó àṣìṣe ìjọ náà wà láyé. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mà àtàgbára rẹ̀ èyí tí èmi yóò fi lè mọ̀ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí rẹ̀ láti mọ̀ ṣe ìdájọ́ títọ́ àti òdodo ní gbogbo ọjọ́ ayé mi fún àwọn tálákà fún àwọn tí wọ́n jẹ́ bóyá ti pẹ́ ọlọ́kàn tútù nínú ayé àti fún gbogbo ènìyàn pátá láì ṣe ojúṣàjú kankan níbẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún bàbá gbé wọ̀n lódìdí ayérayé mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ sọ̀rọ̀ gbé wọ̀n lódìdí àjọ mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ sẹ́ ayérayé gbé wọ̀n lódìdí ní ọgbọ́n ní ìmọ̀ ní òye ní ìmísí rẹ láti rí tẹ̀mọ́ ojú tẹ̀sán àwọn ọmọ mi pọ̀ sí àwọn ọmọ mi tàbí nígbà gbogbo àní gbogbo ọjọ́ ayé mi àìkébi kí mo tẹ̀lé gbogbo tí sóòtú àti òdodo pátápátá àìnínú ìdájọ́ òdodo gbogbo tí ọba ti kẹ́mi mọ̀ fi òtítọ́ àti òdodo ṣe ìdájọ́ pátápátá àìní fún gbogbo àwọn tí ń ṣe tálákà àìní fún gbogbo tí ń ṣe àwọn ọlọ́kàn tuntun nínú ayé àti fún gbogbo ẹnikẹ́ni yóò kó òwúkọ jẹ nígbà gbogbo ọjọ́ níbi gbogbo tí mo bá wà láti mọ mú kí àní kọ́mọ̀ sí ìyànjẹ àbí ẹgbẹ́ ẹ̀ ṣe pé ìbàjẹ́ mi kejì láti mọ̀ sí wípé àní kí ẹnìkan kọ́mọ̀ sí wà nínú ìbànújẹ́ mọ́ àbí kò sí gbígbó kọ́mọ̀ wà nínú ayọ̀ bàbá àní mo béèrè fún nẹ́ẹ̀mí mi máa ti bóyá gbogbo mi lódìdí Olúwa kún mi fún nẹ́ẹ̀mí màtàgbára rẹ àjùlọ kún mi fún nẹ́ẹ̀mí màtàgbára rẹ ayé kún mi fún nẹ́ẹ̀mí màtàgbára rẹ ìlú àìjẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi èmi ò lè mọ̀ tẹ̀lé gbogbo tí ń ṣe òtún àti òdodo pátápátá àìjẹ́ pé nínú gbogbo ìdájọ́ tí mo ṣe àbí nínú gbogbo ìgbésẹ̀ tí mo gbé nínú gbogbo tí mo ṣe àìní láti mọ fi gbèjà àwọn tí wọ́n jẹ́ tálákà àbí àwọn tí wọ́n jẹ́ aládìí àbí àwọn tí wọ́n jẹ́ ọlọ́kọ̀ tuntun nínú ayé láti mọ mú kẹ́nikẹ́ni wọ́n sì rí ọmọ jẹ́ Olúwa àní kún mi fún nẹ́ẹ̀mí màtàgbára rẹ Olúwa àní gbogbo ọjọ́ mi tẹ́lẹ̀ fi mọ̀ ṣe ìdájọ́ tó àdúró àní gbogbo tí ń ṣe tálákà àti àwọn ọlọ́kọ̀ tuntun nínú ayé àní gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ń fi ọwọ́ agbára wọ́ láàrin gbá lójú ni èyí tí ayé tí wọ́n náà wọ́n fi lè mọ kún fún àyè wọ́n fi lè bọ́ ní gbogbo tí ń ṣe ìyẹn jẹ́ ni Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀gbọ́n rẹ Olúwa kún mi fún agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí fi máa pọ̀ ní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí rẹ nígbà gbogbo ìjọ pé gbogbo ibikíbi tí mo bá wà gbogbo ibikíbi tí mo bá dé màá jẹ́ orísun ayọ̀ orísun dùnnú orísun ìgbéga àti ìgbédìde fún gbogbo ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ láì ṣe ojú ṣáájú àbí fẹ̀tẹ̀ ènìyàn bí kò ṣe pé nípa ìdájọ́ títọ́ àti òdodo àdúrà dára ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọba gbé wọ̀ mí lójijì ayé rẹ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àjùlọ bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ìjẹ́ pé ní gbàgbọ́ lọ́jọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ní ọgbọ́n ní ìmọ̀ ní òye ní mi ṣe èmi ò mọ̀ pọ̀ sí ni èmi ò mọ̀ tayọ sí ni èmi ò sì mọ̀ gbìnlẹ̀ sí ni èmi ò mọ̀ gbòòrò sí ni ojoojúmọ́ tó bẹ̀rẹ̀ débi pé àní gbogbo bíkíbi tí wọ́n bá dé lágbàáyé àwùjọ yóò kó wù kọjẹ ìlú ìgbéjọpọ̀ yóò kó wù kọjẹ àní orílẹ̀-èdè yóò kó wù kọjẹ èmi ò mọ̀ jẹ́ ìmọ́lẹ̀ orísun ayọ̀ orísun gba orísun dùnú orísun gbẹgìrà àní orísun gbẹdìde àní orísun àní oríire fún gbogbo àwọn ènìyàn pápátá níbikíbi yóò tún bọ́ bá tó bẹ̀rẹ̀ débi wípé kéne àní àmọ́yé àwọn ènìyàn èyí tí wọ́n ti ṣe ẹ̀ tí wọ́n ti mọ jẹni tó ń sọ̀rọ̀ níbi ògo nínú gíga níbi gíga Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá yàgbé wọ̀m lódìdí iná mi mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀m lódìdí àìní gbogbo ọjọ́ ayé mi ní ọgbọ́n ní ìmọ̀ ní òye ní mi ṣe àìní kébì
mọ̀ pọ̀ kiri sí mọ́tà yóò ṣe àní láti mọ jẹ́ orísun ayọ̀ orísun ìdùnnú orísun gbéga orísun gbédìde àní fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn níbikíbi yóò gò ògìnlẹ̀ wà lágbàáyé àní níbikíbi ògìnlẹ̀ dé láyé àní orúkọ Jésù lákùn fún ẹ̀mí àtàgbàrà rẹ̀ olùwàkùn fún ẹ̀mí àtàgbàrà rẹ̀ ìdẹ́ ẹ̀mí àtàgbàrà mo bèrè fún yàgbé òní dídí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí yẹ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ayé mi nínú títẹ̀lé òdodo pátápátá ni gẹ́gẹ́ bí àṣà àti ìfẹ́ rẹ èmi ò mọ gbìnlẹ̀ tí mo gbòòrò sí tí mo tayọ sí ni ẹnikẹ́ni ò sí ní ìjà mi wálé láìláì àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún ẹlẹ́dàá gbé wọ̀ mí lódìdí àjùlọ bàbá kọ́ mi fún dẹ́mi mímọ́ olùwàkùn fún agbára rẹ bàbá àní láti mọ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ òye àti mísí rẹ nígbà gbogbo ọjọ́ gbogbo ní ọ̀tún nínú ayé nínú àjọ ayé mi sẹ tó bẹ̀rẹ̀ àdé bí wípé àní nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi sẹ èmi ó tún bọ̀ pọ̀ sí àní ní gbígbí títayọ àní ní orere gbogbo àní bó tún pọ̀ sí ní ọgbọ́n ìmọ̀ àti mísí rẹ láti mọ tayọ láti mọ lékè àní láti mọ tinú ògbónògbónò lábọ́nọ́lá àní orúkọ Jésù Kristi èyí tí mo fi lè jára gba nínú rẹ àti tó jáṣẹ́ òun nínú rẹ èyí tẹ́ríkẹ́ni ò ní lè dárú àbíjíwò àbídé lọ́nà àbí kò sí pé láti mọ gàṣẹ́ láti mọ gbòòrò láti mọ tinú ògbónògbónò lábọ́nọ́ nígbèrè abọ́nùgbèrè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára èyí náà mi mímọ́ àti agbára rẹ dá Olúwa gbé wọ̀ mí lódìdí èyí náà mi mímọ́ àti agbára mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí ìjẹ́ pé ní gbogbo ọjọ́ ayé mi àníṣe mi ó mọ tayọ ni èmi ọmọ lékè láyé mi ò ní wà lẹ́rẹ́ àní mi ó mọ jẹ́ àní ẹni tó ń gbé ìgbé ayé òtítọ́ ìgbé ayé òdodo àní tó ń tẹ̀lé gbogbo tí ń sòtò àtòdodo kọ́ bátá àní jẹ́ pé nínú títẹ̀lé òdodo àti gbígbé ìgbé ayé òtítọ́ àtòdodo mi ni àní gẹ́gẹ́ bí ìfẹ́ gẹ́gẹ́ bí àṣẹ ní gbogbo ayé mi àní orílẹ̀ mi ọmọ jẹ́ sá èmi ọmọ lékè sá ni èmi ò ní wáyé lálá bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo tí ń ṣe eré ayọ̀ ní gbogbo pátá àní ọmọ tó mi láì múra kan dání bẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣe tó pátá àyè ọmọ dígbà fún láì múra kan dání Olúwa àní gbà gbogbo ọjọ́ gbogbo ẹ̀yin mọ̀mọ́ gbìnrẹ̀ sí mọ̀mọ́ gbòòrè àní nínú ògo nínú títayọ̀ nínú ògo nínú tuntun ògo bọ́nú ògo èyí jẹ́ àní ohun ìpalára fún àwọn mìíràn àní tí wọ́n nídìí ìrànlọ́wọ́ àbí kò ṣe pé bí wọ́n ṣe pé àní olùgbàlà fún àwọn mìíràn Olúwa bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ ni mo bèrè fún agbé wọ̀ mí o dẹ́mi mímọ́ àti agbára ni mo bèrè fún Olúwa gbé wọ̀ mí lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè jẹ́ iná àrá àpátajìgbò nínú rẹ̀ láti mọ kọlù àti láti mọ lọ̀lúlú láti mọ jórun tẹ́rútẹ́rú gbogbo tí ń ṣe Sátánì àtàríkèrè àtijọba àtagbára òkùnkùn gbogbo tí ń ṣe ègún èpè àti májèmú rẹ̀ àtàwọn ènìyàn tí gbogbo pátá àti àwọn àtijọba wọn àti ìgbìmọ̀ wọn àti pẹpẹ wọn àti àwọn sìgìdì wọn àti gbogbo tí ń ṣe tiwọn àti ilé àtọ̀nà wọn gbogbo láì kù síbi kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èyí náà mi máa ti agbára ní mo bèrè fún bá gbé wọ̀ mí lódìdí ayé kọ́ mi fún náà mi mọ́ kó mi fún agbára rẹ̀ olóòrò ayérayé dídò rẹ̀ àníké bọ́ sọ mi di iná àrà àti apàdàdìgbò nínú rẹ̀ pàápàá àníjú tí àtẹ̀yìnwá lọ olúwa kọ́ mi fún náà mi máa ti agbára rẹ̀ àníwá tó bọ́ sọ mi di iná àrà àti apàdàdìgbò nínú rẹ̀ pàápàá àníjú tí àtẹ̀yìnwá lọ sí ní gbogbo ọjọ́ ayé mi ní orúkọ Jésù Kristi ya àríkí jẹ́ apáta tí ń kọlù àyè láti bọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ni tó ń kọlù àyè tó ti ń lọ lòló àyè tó ń jó tẹrútẹrú gbogbo tí ń ṣe àní Sátánì àtàríkèrè àjọbọkùn gbogbo pátá gbogbo tí ń ṣe ègún èpè àti májèmúra pátá gbogbo tí ń ṣe àwọn ènìyàn burú ní àwọn kan ènìyàn ní orúkọ Jésù Kristi bàbá kọ́ mi fún náà ní màtàgbára rẹ sẹ ọyà kọ́ mi fún náà ní màtàgbára rẹ ọyà kọ́ mi fún náà ní màtàgbára nínú rẹ àríkèbò tó bọ̀ jẹ́ àpáta jìbòdò pátá àti lòlò pátá àríjú jàtìwá lọ àríkèbò tó bọ̀ jẹ́ iná àti ara jòrò tẹrútẹrú pátá nínú rẹ jàtìwá lọ àyè láti mọ kọ láti mọ lòlò àyè láti mọ jòrò tẹrútẹrú gbogbo tí ń ṣe Sátánì àtàríkèrè àjọbọkùn gbogbo àyè láti mọ lọ̀ọ́lú láti mọ gbé wọn àti láti mọ jó wọn tẹrútẹrú sẹ àti àwọn àti gbogbo agbára àti ilé àtọ̀nà àti gbogbo ṣe ni wọn bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mi fi lè jẹ́ ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ládùnú rẹ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n pè àwọn ní ẹni bí ẹni búburú ẹni àwọn adánidúró àwọn àfòkù ẹni sọ̀fọ̀ àwọn abaniláyé jẹ́ àwọn apọ́nú àfinúṣẹ̀sùn àwọn afinísùn àbí àwọn àròjọ ẹni káàkiri Olúwa nítorí pé ìwọ ní ẹ̀rù látó gbogbo tí ń ṣe ẹ̀rù mi
ìwọ ni jìnnìjìnnì látó gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi olúwa kọ́ mi fún ẹ̀mí má jagbara nínú rẹ̀ pọ̀ sọ́bi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nígbà jùtọ̀ àti ìwà lọ ìjẹ́ pé gbogbo bí kíbi tájú kóra àjọpọ̀ níbi ní búburú nípa tèmi iná àti àrá ni ọmọ tún wọn ká gbogbo bí tájú gbẹ́ kòtò nítorí tèmi àwọn tí wọ́n gbẹ́ kòtò gangan ni wọ́n mọ̀ ti sínú rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn tí wọ́n bá da wọn sílẹ̀ àwọn tí kan wọ́n mọ̀ tẹ̀sára wọn bọ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọba gbé wọ̀m lódìdí iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ẹlẹ́dàá gbé wọ̀m lódìdí àjùlọ bàbá agbára àgbà ya kó mi fún ẹ̀mí mímọ́ kó mi fún agbára kó mi fún ẹ̀mí mímọ́ kó mi fún agbára kó mi fún ẹ̀mí mímọ́ kó mi fún agbára rẹ àní nínú rẹ àtúbọ̀ sọ bí di ẹ̀rù ńlá pátápátá nínú ìdìbò sísọ bí di ẹ̀rù lọ́jọ́ àti wá lọ àtúbọ̀ sọ bí jìnnìjìnnì láyé rẹ pátápátá àníjú àti wá lọ nítorí pé wọ́n ní ọlọ́run ẹ̀rù ọba ẹ̀rù tó gbogbo tí ń ṣe ẹ̀rù mi pátápátá àyètí àìsí òun kó láì kó owó kan ìwọ lọ́run jìnnìjìnnì láti tó gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi aláìkó olú àní òun kó tó kó mi fún ẹ̀mí màtàgbára rẹ nínú látọ̀ sọ mi di ẹ̀rù ńlá pátápátá àti gbogbo tí ń ṣe ẹ̀rù mi jìnnì látọ̀ gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi ṣe tó bẹ́ẹ̀ débi wípé àníbi kí mi láti gbọ́ kó àjọpọ̀ débi ní gbogbo nípa tèmi ikú iná àti ara àníyànmọ̀ tún wọn ká àníbi tá a gbé gbègbè ṣe pípa mi àní ọ̀rọ̀ yọ̀mọ̀ wá sí mi ṣe náà ìwé pé wọ́n mọ̀ fẹ́ àwọn tí wọ́n gbẹ́ kòtò àwọn gan tí wọ́n mọ̀ jì sínú kòtò ara wọn àwọn tí wọ́n daṣọ àwọn gan ní wọ́n mọ̀ tẹ̀sán ara wọn bọ̀ ìdó tó wọ́n mọ̀ fẹ́ àwọn ara wọn ṣe ara wọn ní gbogbo ọ̀nà olúwa ya kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe ìtọ́ka tó tóbi tó tọ́lá òṣìṣẹ́ ìjẹ́ pé gbogbo àwọn abájá àwọn arónílé ní àwọn aróní pé àwọn abájá àwọn arójẹ́ níbi ni àní gbogbo bí sáyé kọ́ àjọkọ̀ ojú àtẹ̀mí àní ìpinnu gbóná rẹ̀ àní ọmọràn lọ́wọ́ rẹ̀ àṣírí wọn kò sí ní bó lálẹ́ lórúkọ Jésù bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ ńlákùn fagbá nínú rẹ̀ àtúbọ̀ sọ bí di ẹ̀rù láti jìnnà nínú ẹ̀pọ̀ bá tẹ̀tẹ̀ wá lọ wá sọ bí di ẹ̀rù láti jìnnà nínú ẹ̀pọ̀ bá tẹ̀tẹ̀ wá lọ láti mọ̀ jásùn tó ti gbàlagbà tó dàgbọ́ nínú rẹ̀ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi láti jogún ilẹ̀ náà tí Olúwa fi fún ọ o ní láti tẹ̀lé òdodo pátápátá nígbà tó ti pinnu láti tẹ̀lé òdodo pátápátá kò sí ohun tó kọ̀ kó ju pé kó mọ gbalẹ̀ rẹ lọ ni kó sì mọ jogún rẹ lọ kó sì mọ ṣe rere lórí rẹ kó sì mọ kórè lórí rẹ ìdí tó fi pariwo pẹ̀lú ìtara orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ògo àti ìpín mi ire ayé mi pátápátá gbogbo ó yá kó bẹ̀rẹ̀ sí di gbígbà fún pátápátá ti gbogbo agbára tó fi ń jẹ́ lọ́rùn àní pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ fún mi àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún ẹgbẹ́ wọn nídìí àjùlọ bàbá ya kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ìwọ Ọlọ́run tó ń ṣe ìdá àdé ìdúmọ̀ bẹ́ẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún ẹgbẹ́ wọn nídìí ọ̀yá àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi àní gbogbo tí ń ṣe ògo àti gbéga àti ṣeré mi gbogbo tí ń ṣe ìdálọ́ àti ìdáláre mi ṣe àní gbogbo tí ń ṣe àṣeyọrí àti rere àmì àrírí iṣẹ́ àmì àti iṣẹ́ àyọ̀ mi ṣe ọ̀yá àní kọ́bẹ̀ ti dìgbà fún pápátá láì kó owó kan láì kó ọyọ kan àní kọ́bẹ̀ ti dìgbà padà fún mi ẹni yóò kó wà lọ́wọ́ rẹ̀ yẹn ọkàn mi àní kọ́bẹ̀ ti dìgbà padà fún pápátá àní ti gbogbo agbára tó fi jọ pẹ̀lú ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ lórúkọ Jésù Kristi ọ̀yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí dẹ́mi má tagbára gbé wọ̀ mí lódìdí èyí dẹ́mi má tagbára gbé wọ̀ mí lódìdí àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ìpè mi ògo mi rí ayé mi àjọ àdìgbéga àṣírí ọ̀hún mi ọ̀yá àní kọ́bẹ̀ ti gbé kó dìgbà fún pápátá lẹ́ẹ̀kọ́ ẹ̀yọ kan pẹ̀lú ọ̀rọ̀ àtìlẹ́yìn rẹ̀ ọ̀yá kó dìgbà fún pápátá lẹ́ẹ̀kọ́ ẹ̀yọ kan pẹ̀lú ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn gbogbo ẹ̀ kó dìgbà pátápátá fún mi láìkọ́ ẹ̀yọ kan sẹ́ àní bíkìbí ó kọ́ ọwọ́ ni ó kó àní kó dìgbà fún pápátá lẹ́ẹ̀kọ́ ẹ̀yọ kan ìwọ̀n lágbá tó ń jọ́ ọ̀nà kó látìlẹ́yìn rẹ̀ ló kó sókún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ìkórè ayọ̀ lọ́tọ́ sí mi ó yá agbára àti mọ́ ṣe rere àti mọ́ tayọ̀ àti mọ́ dalábùkù fún àti mọ́ kórè ayọ̀ Olúwa gbé wọ̀ mí láti bí gbogbo wa gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pín mi àti rẹ̀ mi ó yá kọ́bẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ padà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún ọba gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ mo bèrè fún ọba gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ dàbà báyà gbé wọ̀ mí lódìdí nígbà gbogbo lọ́jọ́ gbogbo ọjọ́ ayé mi ní orúkọ Jésù ya ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó dáṣẹ́ fẹ́lẹ́ àdéhùn rà sílẹ̀ tó bẹ̀ jẹ́ ìkùnrin sílẹ̀ sí gbà ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti àtúbà àtàgbà àti ṣe lógo rẹ bàbá yà kí n bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí ní kójú kí n bẹ̀rẹ̀ sí ní kún wọn báyìí àní kó
ṣe kó bẹ̀rẹ̀ sí ní kó fún mi ní orúkọ Jésù mi bẹ̀rẹ̀ sí ní kó rẹ̀ báyẹn ní orúkọ Jésù bàbá fi agbára àti àjùlọ rẹ̀ hàn ó yá kó mi fún ẹ̀mí mi má ti agbára rẹ̀ sẹ̀ bàbá àní kó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ kí n bẹ̀rẹ̀ sí ní kó àní gbogbo tí ń ṣe ìpínlẹ̀ àti èmi akọ́bẹ̀ sí tẹ̀mí lọ́pọ̀ pátá àní gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ àti pé mi sọ́sọ́ pé àní gbogbo ọkọ́bẹ̀ sí tẹ̀mí lọ́pọ̀ pátá bàbá ayakun fún ẹ̀mí má ti agbára rẹ̀ ìdẹ́mi mi má ti agbára rẹ̀ àní tí ríran owó pàdé bí gbogbo ọjọ́ gbogbo ní ọ̀rọ̀ gbogbo nínú àti gbogbo tí gbogbo yẹn pariwo tí láti mọ̀ràn lọ́wọ́ ó yá gbogbo mi lódìdí ayakun fún ẹ̀mí má ti agbára rẹ̀ àní láti mọ rírẹ̀ gbàdé bí gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo àìlọ́dẹ̀ ènìyàn gbogbo olùkọ́ mi fún ẹ̀mí mi má ti agbára kí n tó ń rojú rẹ̀ àtìlẹ́yìn rẹ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo ìkórè àlọ́pọ̀ akínbó bẹ́ẹ̀ sí ní kó báyìí àní orí rẹ̀ gbogbo ẹ̀kọ́ bẹ́ẹ̀ sí jẹ́ àṣọ fún mi láti mọ̀ ṣe báyìí olùkọ́ fún ẹ̀mí mímọ́ rẹ̀ olùkọ́ fún agbára rẹ̀ olùkọ́ fún ẹ̀mí àní àṣọ orí rẹ̀ ẹ̀kọ́ jùlọ fún láti mọ̀ ṣe báyìí tí gbàgbà àtàṣe àní gbìmọ̀ sí ní kórè àlọ́pọ̀lọpọ̀ láti tọ́lẹ̀ ṣẹ́gun nípa àtàṣe rẹ̀ olùkọ́ fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ntí ọ̀nà kọ́ni kókó ọ̀nà tó gbégbà kọ́ni ọkàn mi òun kan tọ́kẹ̀ mi ní wípé sẹ́ àníṣe yí ìta yé mi padà pátápátá tẹ́bí wọ́n lọ sáṣẹ ti Abrahamu tó yí ìta yé rẹ̀ padà Jábésì ìwọ Ọlọ́run ni bẹ́ẹ̀ ti pé Obedédómù ìwọ Ọlọ́run ni Áánà ìwọ Ọlọ́run kan náà ni agbára rẹ̀ sì ń bẹ síbẹ̀ mélòó la fẹ́ ka mélòó àwọn sọ ìwọ tó bí wọ́n Ọlọ́run ló mú àwọn ṣẹ́ẹ̀ kúrò lóko ẹrú nílẹ̀ Egypt wọ́n ló tún mọ wọn lẹ́kùn kọjá 40 ọdún ni wọ́n fi rìn lágijù bàtà wọn ògbó aṣọ wọn ògbó wọ́n jẹ wọ́n mu lọ́sàn-án lóru ìmọ́lẹ̀ ń bẹ fún wọn láì gbé láńtàdá ní ìwọ Ọlọ́run ni agbára tó ṣe yìí Ọlọ́run agbára yìí náà sì bẹ́ẹ̀ ló fi ṣe tèmi náà ju bẹ́ẹ̀ lọ ó yá dá sí tèmi gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni yà fi yí ìtayé mi padà sí rere pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá àní tí ọ̀nà èèyàn ọkàn mi àní ọ̀nà wo ló gbégbá èèyàn ọkàn mi àní orúkọ ṣoṣo tó kàn mí ni wípé èmi ò nẹ́ni kankan bí kò ṣe wọ èmi ò sì mẹ́ni kankan ní alágbára àbí Ọlọ́run bí kò ṣe wọ ìdí ni mo ṣe kí ó yá àyè yí ìtayé mi pàpàpàtà ní orúkọ Jésù Kristi ó yá yí ìtayé mi pàpàpàtà sí rere ní orúkọ Jésù Kristi àní ó yí ìgbèkùn Jóòbù padà ó yá yí ìgbèkùn táyé tèmi náà padà ní orúkọ Jésù Kristi àní ó dá gbogbo tí ń ṣe kọ́rọ̀ Jóòbù padà fún àní ní ìlọ́pọ̀lọpọ̀ ó yá dá gbogbo tí ń ṣokùn ẹ̀jẹ̀ mi náà padà fún ní orúkọ Jésù Kristi agbára tó fi ṣe ti Abraham láti bùkún lọ́pọ̀lọpọ̀ àní agbára yẹn ṣe ń bẹ síbẹ̀ Obedédómù àní ìwọ Ọlọ́run alààyè náà ni Áánà ìwọ Ọlọ́run alààyè náà ni àní Sárà àní ìwọ Ọlọ́run alààyè náà ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní sẹ́bùrọ̀ ti pé ní agijù àní láti ilẹ̀ Egypt títí dé ilẹ̀ ní gbogbo agijù 40 ọdún ọgọ́sì sàn ìwọ Ọlọ́run ló mọ̀ jẹ́ agbára fáwọn mọ́ṣẹ́lẹ̀ àti ìmọ́lẹ̀ àti lọ́sọ̀ fún Ọlọ́run àti lóòrùn bàbá àní èmi náà ní o agbára rẹ̀ sì wà síbẹ̀ ó yà fi ṣàṣepà ìlú ayé mi sẹ́yìn ayé mi kókó lójú kan náà àní kò lè àìkúbẹ̀ sí sọ̀rọ̀ nínú ògo ní òkè níbi gíga ògo tí ẹnikẹ́ni òrùlóòrù nínú rami àkọ́bẹ̀ ti dìlò fún báyìí pátápátá àní àwọn ògo tèmi àti àwọn ọ̀rẹ́ ìsájọ́ ẹgbẹ́ òtún olóòrùn bàbá àníkóbẹ̀ kó jẹ́ gbà fún bàbá yìí ńlá gbàgbọ́ ẹlẹ́mi lọ́wọ́ ẹ̀yà kó bọ̀ ẹlẹ́mi lọ́wọ́ àníkébẹ̀ sí gbogbo ọ̀rọ̀ pátá ní orúkọ Jésù Kristi àìgbẹ́ ọkọ́bẹ̀ sì dìlò fún pátá nípa gbàdá àṣẹ rẹ̀ agbára rẹ̀ ń bẹ síbẹ̀ ó sì wà síbẹ̀ wọ́n lè ṣe òtún lè ṣe jùmọ́ ẹ̀yà ṣe tèmi àṣepé nípa gbàdá àṣẹ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ ni mo béèrè fún Ọlọ́run fi di ọwọ́ ọ̀tún mi mọ́ ya mọ̀ gbé mi lọ síbi gíga ní ọ̀tún lójoojúmọ́ lọ́mọ́ mi jókòó lọ́mọ́ mi sọ lọ́mọ́ mi pàṣẹ nínú ògo níbi gíga nígbà gbogbo ní ọ̀tún lójoojúmọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ mo béèrè fún Ọlọ́run ayérayé ya fi tí ọwọ́ ọ̀tún mi mú bàbá àti gbogbo agbára tó fi jẹ gbogbo tó fi jẹ lọ́rùn ya àní mú mi kúrò ní sẹ́yìn pátá lọ́mọ́ mi sọ̀rọ̀ nínú ògo ya gbé mi kúrò ní sẹ́yìn pátá lọ́mọ́ mi pàṣẹ nínú ògo ya àní ṣe bí ní orí pátá yẹn ṣe bí kí mo sì jẹ́ òrùn mọ́ ìtòrí pa ọ̀rọ̀ rẹ̀ pé orílẹ̀ mi ọmọ jẹ́ àní ibi kí ó jẹ́ ojú mẹ́wọ̀n lékè sáà ní èmi ò kò ní ẹni lẹ́pàá oníwọ̀dà mi tókótókó ìwọ̀dà mi fún yàjẹ́ ọwọ́ ọ̀tún wa agbára rẹ̀ mo béèrè fún bàbá Ọlọ́run ayérayé ìtòrí pé ọgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ gàdí gbogbo yà fọwọ́ ọ̀tún agbára ìjọwọ́ ọ̀tún mi mọ̀ ya mo fi gbé mi lékè àyàmọ̀ fàmì lórí sókè àyàmọ̀ fi gbé mi lórí sókè ní gbogbo ọ̀rẹ́ yà mo gbé mi lékè mo fàmì lórí sókè nígbà gbogbo ọjọ́ gbogbo Olúwa kébì ọmọ lékè sá àyíké wọn ojú orí sá àní nínú ògo tó kájá kébì rẹ̀ sí nípa ìbẹ̀rẹ̀ sórí ògo nínú ògo sẹ́ àní oríire gbogbo ayọ̀ gbogbo àìrẹ́rẹ́ gbogbo àìkó ìdìrọ̀ fúláìtì mi wá sí mi ṣe báyìí Olúwa fi agbára jùlọ rẹ̀ hàn ọwọ́ ọ̀tún agbára mo béèrè fún ọ àfijọ́ ọwọ́ ọ̀tún mi mọ̀ àyàmọ̀ fi gbé mi ró àyàmọ̀ fàmì ga àyàmọ̀ fi gbé mi sókè ọwọ́ ọ̀tún agbára rẹ̀ sẹ́ àfijọ́ ọwọ́ ọ̀tún mi mú ṣe àyàmọ̀ fàmì sókè àní ìsàlẹ̀ kì í sàyè mi àní ìsàlẹ̀ kì í sàyè mi ọwọ́ ọ̀tún agbára rẹ̀ mo béèrè fún ọ àfijọ́ ọwọ́ ọ̀tún mi fi gbé mi ga ètò pé tìrẹ ni ògo tìrẹ ni ayé tìrẹ ni àfọwọ́ ọ̀tún agbára mo béèrè fún ọ fi gbé mi fi ọwọ́ ọ̀tún mi mọ́ àyàmọ̀ fàmì sókè mo fi gbé mi ga mo fi mu ta ní gbogbo nípa agbára àti kí gbogbo ògo yóò mọ̀ jẹ́ bó jẹ́ tìrẹ lọ ó ṣe gbogbo.
Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Pàṣẹ. Gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, gbogbo tí ń ṣe eré ayé mi, èyí dálábà mo paláṣẹ ni o. Ibi yòówù kó wù kẹ́ wà, ọwọ́ ẹni yòówù kó wù kẹ́ wà, ó yá ẹ gbéra, ẹ kúrò níbẹ̀, ẹ padà sínú ayé mi báyìí. Èmi ológo mo ṣetán láti lo ògo mi, èmi oní nǹkan mo ṣetán láti lo nǹkan mi, gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ìpín mi, ire ayé mi, mo paláṣẹ lèmi ọ̀dàlábà, ibikíbi yòówù kó wù kẹ́ wà, àṣeyọrí mi, ó yá ẹ gbéra, ẹ kúrò níbẹ̀ báyìí. Ìjẹyìn já ogun ayé ẹ̀wọ̀n tá a fi ń sí ọjà owó lulẹ̀ wọ́wọ́ mu, ó yá ẹ padà sínú ayé báyìí, ẹ dìlú fún báyìí, ó yá gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ohun gbogbo tọ́lọ̀ dá mo paláṣẹ fún yín, ẹ kọjá lọ sí gbogbo tí ẹ̀tọ́ àti ire mi wá, ẹnu ọmọ gba ìtọ́ mi wá fún mi, gbogbo rere ayọ̀ tọkàn mi gbogbo fún ẹbẹ̀rẹ̀ kọ́ wá fún mi, ànítọ́ àìṣẹ́kù náà kan dà sílẹ̀ gbogbo ní gbogbo ọ̀nà, yá kí n jẹni tó ń tayọ tó ń rògbòlò ògo tẹ́nikẹ́ni òrùkàn rí òrùlé ònà kí bẹ̀rẹ̀ sí dìlú fún mi báyìí. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Mo paláṣẹ ní òru mi ò dálábà, àní mo paláṣẹ ní sẹ́ ẹ gbọ́ dáadáa èmi ò dálábà o. Gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi, ògo mi, ire mi, ìpín mi, àṣẹ mi, ìrẹ́rẹ́ mi, gbogbo tí ń ṣe àṣọra oríire ayé mi níbikíbi gbogbo tẹ́ ẹ lè wà, àní mi ò fẹ́ mọ ọwọ́ ẹni tẹ́ ẹ wà, ìfẹ́ mọ bí tá a gbé yín pamọ́ sí, àní láti kó yín lọ ní orúkọ Jésù Kristi. Ya ẹgbẹ́ ra sọ, ya ẹ padà wá sínú ayé mi, àní ẹgbẹ́ ra sọ, ya ẹ kúrò níbi tẹ́ wà, ya ẹ padà wá sínú ayé mi sẹ́. Ìtọ́rí wípé àní èmi oníkan ni mò ń sọ̀rọ̀ ni mò ń paláṣẹ, mo ṣe tá àti lo nǹkan mi ní orúkọ Jésù Kristi. Gbogbo bíkíbi tá a yín pamọ́ sí, gbogbo bíkíbi tá a gbé yín pamọ́ sí, iná àti àrá ọ̀run ó fọ yìí bẹ̀ báyìí ní orúkọ Jésù Kristi. Àní ẹ kò tún sínú àwọn ọmọ, àní ẹ bọ́ náà ní orúkọ Jésù mo sọ pàṣẹ, ó yá àní ẹ padà sínú ayé mi, ẹ bẹ̀rẹ̀ sí jùlọ fún mi báyìí. Ó yá ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run pápátá, ohun gbogbo tó lọ́n dá pápátá, àní orúkọ Jésù mo paláṣẹ fún yín o. Ó yá orere gbogbo tí ayé mi gbogbo fún ẹbẹ̀ sí kí wọ́n lé mi lọ báyìí, orere gbogbo tí ayé mi nílò ẹbẹ̀ sí kí wọ́n lé mi báyìí, gbogbo bíkíbi tí ẹ̀tọ́ mi àtọwọ́ ẹnikẹ́ni yóò kó lè wá ìyẹn ọkàn mi, ibi yóò kó ká gbé pamọ́ sí àní kọ̀ọ̀kan mi, ẹ kọjá lọ síbẹ̀ ní orúkọ Jésù Kristi. Ó yá àní ẹ mọ kó ẹ̀tọ́ mi wá fún mi padà, ẹ mọ kó ẹ̀tọ́ mi wá fún mi padà, ẹ mọ dá gbogbo ẹ lọ́mọ kó gbogbo tí ń ṣe ìpín mi àti mi wá fún mi, ẹ lọ́mọ gbá gbogbo padà fún mi, àmọ́ kó lè mi lọ́wọ́ báyìí. Àní ní àní tó dá ìṣẹ́ náà ẹ̀bẹ̀rẹ̀ ti gbá fún mi lọ́wọ́, àní ògo tẹ́nikẹ́ni òrì lónìí nínú mi akérèsí ó jí lò fún báyìí, àní ògo tẹ́nikẹ́ni òrì lónìí nínú mi ó jí lò fún báyìí, pẹ̀lú agbára àtàṣe ó jí lò fún báyìí ní gbogbo ọ̀nà. Àní mo bẹ̀rẹ̀ sí ní tayọ, mo bẹ̀rẹ̀ sí lógo lọ, àní èmi ò ṣe dá dúró mọ́, èmi ò ṣe jí lọ́wọ́ mọ́, èmi ò ṣe dé lọ́nà mọ́, ìṣòro pé Ọlọ́run aláṣẹ pé àní ọlágbára tèmi àtìlẹ́yìn tèmi ó ti ṣàṣìpẹ̀ inú ayé mi, ìyẹn mo ti paláṣẹ o. Gbogbo tí ń ṣe àní rere gbogbo tọkàn mi gbogbo fún, àní gbogbo tí ń ṣe eré ayé táyé mi nínú, ohun gbogbo tí ń ṣe ọwọ́ lọ́wọ́ láyé, àní mo paláṣẹ mi dábàá yẹ ẹbẹ̀rẹ̀ kó wá fún báyìí ní ẹ̀tọ́ láti ẹ kọjá lọ sí gbogbo tí tẹ̀tọ́ àti bíire mi ẹ lọ bẹ gbà fún báyìí, ẹ lọ gbà padà fún mi, ẹ lọ gbàdá fún mi, àní gbogbo tí ń ṣe tọ́ àti rí ẹ̀mí pè mí ṣeré mi, àní ògo mi, àní bí kí ló, àní mo paláṣẹ, àní kúrò níbi tá a gbé pamọ́ sí, yá bẹ̀rẹ̀ sí padà sínú ayé mi kó bẹ̀rẹ̀ sí dìló fún ẹ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àti sáà ti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi wípé ìrànlọ́wọ́ Ọlọ́run wà láti ibi mímọ́ wà lèmi ọmọ rí gbà, àtìlẹ́yìn Ọlọ́run wà láti Síónì wá ní mi ọmọ rí lójoojúmọ́ ní ayé mi. Ó yá gbogbo ẹ̀yin oníṣẹ́ ayọ̀ mi, ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ àtòhun tó máa ṣẹlẹ̀ tẹ́fì tọ̀mí láti mọ jíṣẹ́ mi fún mi, tí ìrànlọ́wọ́ àti ibi mímọ́ tá a ti sọ nípa tèmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀, ìfi bẹ̀rẹ̀ sí ní rí gbà lọ́pọ̀lọpọ̀ ní ẹ̀tọ́ láì ṣẹ́kù àti àtìlẹ́yìn rẹ̀ náà. Ó yá ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí kẹ́sì bẹ̀rẹ̀ jíṣẹ́ mi fún mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ gbọ́ àrí gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi dà àti gbogbo ẹ̀yin àyànfẹ́ oníṣẹ́ ayọ̀ mi dà, èyí tó pàtàkì fìdí rẹ̀ múlẹ̀ nípa ti tèmi wípé ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè láti bí mímọ́ àlèmí ọmọ rí gbà nígbà gbọ́dọ̀ ọjọ́ gbogbo ayé mi, àtìlẹ́yìn Ọlọ́run alààyè àlèmí ọmọ rí nígbà gbọ́dọ̀ ọjọ́ gbogbo ayé mi, ìtọ́ tó fìdí rẹ̀ múlẹ̀ wípé àní kò sí ìnira àti ìdíwọ́ àbíjìnà bí ìdádúró kan fún mi mọ́. èyí mo ṣe paláṣẹ ní orúkọ Jésù Kristi, ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ àtòhun tó máa ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ ẹ̀yin áńgẹ́lì oníṣẹ́ ayọ̀ mi yóò fi mọ̀ tọ̀ mí ẹ fi mọ̀ kàn mí lára, àyìn láti mo ti sàmì fún mi, àyìn láti mo mú ìrànlọ́wọ́ yẹn ní tòótọ́ àti nígbà àtìlẹ́yìn yẹn ní tòótọ́ àti nígbà gẹ́gẹ́ bí Ọlọ́run sì fi dẹ̀ mú láti mo mú wá fún mi kébi sí kí mo rí gbà tó bẹ́ẹ̀ débi wípé àyìnṣẹ́ ògo tẹ́nikẹ́ni òrù lóòrùn náà yóò bẹ̀ sí lófin gbogbo ògo táwọn ará ìṣàjọ ẹ̀kọ́ mo ti rò àyìn yóò bẹ̀ sí di lófin gbogbo ìjìgbà kò sì bẹ̀ sí lófin. Ọ̀yà mo pàṣẹ ní orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, àyìn orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí, ní orúkọ Jésù àyìn ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Ọ̀yà ẹ̀rù ní sàmì bẹ̀ sí kẹ́mi láti mọ̀ ti sàmì fún mi, àyìn ní sàmì bẹ̀ sí kẹ́mi láti mọ̀ ti sàmì fún mi, ẹ̀rù ní sàmì bẹ̀
bẹ̀rẹ̀ sí padà láti mọ jíjà mi fún mi ní orúkọ Jésù àní bẹ̀rẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ àní orúkọ Jésù mo bẹ̀rẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi èmi ò dálábà ọmọ paláṣẹ ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin oníṣẹ́ ayọ̀ mi ẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ àní bẹ̀rẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi àní mọ paláṣẹ mi ò dálábà ní orúkọ Jésù ẹ̀yẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Èmi ò sí lára wọn tíyẹn lè dá dúró mọ́, èmi ò sí lára tíyẹn mọ iyọ̀ lẹ́nu mọ́, èmi ò sí lára tíyẹn mọ́ sí ìbàjẹ́ rẹ̀ káàkiri mọ́, èmi ò sí lára tí èèyàn mọ́ ṣe bẹ́ẹ̀ ti pé tíyẹn tún lè ṣe kíni tíyẹn mọ́ fàkókò àbí ojú orí rẹ̀ ṣòfò mọ́, èmi ò sí lára tíyẹn mọ́ gbógun tì mọ́, èmi ò sí lára àwọn tíyẹn mọ́ tìtorí ẹ̀ káàkiri láti mọ lépa rẹ̀ níbi mọ́. Ìdí ni mo ṣe pálàṣẹ ẹni yòówù kó wù kẹ́ jẹ́ ìgbìmọ̀ yòówù kó wù kẹ́ jẹ́ ibi yòówù kó wù kẹ́ lè wà lágbàáyé ẹ̀yin tẹ́ ń pẹ́ra ní abanijẹ́ ayọ̀ lónà náírà èyí gbogbo tí mo kà sílẹ̀ yẹn tẹ́ pẹ́ra yín pé kì í gbọ́ kì í gbà ìbínú ọjọ́ kìíní tó run Sódómù àti Gòmórà run ọ̀ṣubú lóyìn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ ju Méṣákì Ísákì Ábẹ́dínígò sínú náà bí ooru wọn ṣe parun nípa ooru náà tí wọ́n jó oorun teyín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin àti gbogbo agbá àti ilé àtọ̀nà yín ó yá ẹ̀rùn dànù láì kóhun kan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi àìdíbò paláṣẹ ni mi ò dára bá o àní nítorí tí gbogbo tí ẹ̀yin tẹ̀ ń pẹ́ ní àníra ayọ̀ lọ́dà fogunjà ní àyíká àrùn àdàbànijẹ́ káàkiri ó tẹ́ ilé ẹ̀kì gbọ́ kì í gbá ẹ̀kẹ́ òdìjáwó lẹ́yìn láti mọ yẹmi láti mọ yẹmi lára ní orúkọ Jésù ẹ̀yà àní ìbínú gbóná nítorí Sódómù àti Gòmórà run ni ọ̀yà oṣùbù lóyìn àní ẹ̀rùn dànù àti ẹ̀tìlẹ̀ ti gbogbo agbára yẹn àní gẹ́gẹ́ bí àwọn tí wọ́n lọ ju Méṣákì Ísákì Ábẹ́dínígò ṣe bọ́ ṣe jẹni tó jóru tóru teru teyín nípa òru náà ọ̀yà àní gbogbo nípa ẹ̀rùn dànù ẹjọ́run ti gbogbo agbára àtìlẹ̀ àtọ̀nà yín sẹ́ ní orúkọ Jésù Kristi pé èmi ẹsẹ̀ tí yẹn dàgbà àbí tí yẹn yọlọ tí yẹn ní lára mọ́ èmi ẹsẹ̀ tí yẹn rí ṣe bàjẹ́ rẹ̀ káàkiri mọ́ èmi ẹsẹ̀ tí yẹn gbógun tì mọ́ àní èmi ẹsẹ̀ tí yẹn fà kó àbí ojú rẹ̀ ṣòfò mọ́ ìtorí wípé kìnìún àní àti dàmílàrè nípa ikú àtàjẹsílẹ̀ Jésù Kristi àjíǹde Jésù Kristi sọ mí domi náà ó ti sọ mí dán mọ́ àní ikú ebi kan òtún ní pàtàkì lórí ẹ̀ mọ́ ọ̀yà gbogbo yín tẹ̀ pé àní kì í gbọ́ àní láti mọ láti jáwọ́ nínú iṣẹ́ ibi búburú ni àní láti mọ nípa ìdí níbi láti mọ rojọ́ láti mọ ṣèbàjẹ́ ní káàkiri àti gbogbo agbára yín pa ní àṣẹ mi ò dára ọ̀yà ẹ̀rùn dànù àní orí ọ̀fẹ́ dànù kápò lórí ayé ṣe àní ẹ̀rùn dànù ìtorí wípé àní ẹ̀yin mi ṣe tí ẹ̀yin ló tẹ̀ ní lára mọ́ àní ẹgbẹ́ ayé ti sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ọjọ́kùn tó lọ sódà tí mo yà oòrùn yìí orun pàpàtà àti ilé àtọ̀nà àti gbogbo agbára àti ìjọba àti pẹpẹ àti gbogbo oòrùn rẹ̀ pàpàtà ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún oore ayọ̀ tí wọ́n tún ṣe ní ayé mi ní ọjọ́ tòní fún ìgbéga tuntun tó tún mú wọnú ayé mi ní ọjọ́ tuntun ní fún ìtẹ̀síwájú rere tó tún mú dé bá ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbórúkọ rẹ ga mo yìn ológo mo sọ wípé o ṣé o ayérayé mo gbórúkọ rẹ ga mo yìn ológo mo sọ wípé o ṣé o fún ìtẹ̀síwájú rere ayọ̀ tó tún mú bá ayé mi ju tàtẹ̀yìnwá lọ fún àwọn ògo tuntun rere ayọ̀ mìíràn tí wọ́n tún ṣe ní ayé mi ju tàtẹ̀yìnwá lọ fún gbogbo ogun àti ìdè tí wọ́n tún já ní ayé mi ní òní ní ìdajì ní òwúrọ̀ ju tàtẹ̀yìnwá lọ bàbá àní fúnra padà rere ọ̀tun mìíràn tí wọ́n tún ṣe fún mi àti mú padà bọ̀ sípò rere mìíràn tí wọ́n tún ṣe fún mi ní òní àìnídàjì ní òwúrọ̀ yìí àìnípasẹ̀ kọ́ àti ọ̀rọ̀ rẹ àìnípasẹ̀ ìtọ́ni àti tọ́ni rẹ àìnípasẹ̀ àdúrà àti orin àti ọpẹ́ mi Olúwa ògo ní forúkọ ẹgbà ọpẹ́ àti ìyẹn mi èsì èmi ọmọ yẹn ní mọ̀ gbórúkọ rẹ ọmọ ṣe bàbá Ọlọ́run ò ṣe nítorí pé ayé mi ò tún mọ ìkorò àti ìbànújẹ́ àti ìnira mọ́ ayé mi ò tún wálẹ̀ mọ́ bí kò sí pé yọmọ̀gá yọmọ̀ta yóò sì mọ̀ tẹ̀lé sùn lójoojúmọ́ mo gbé orúkọ àmọ́ ìyẹn ológo nítorí pé gbogbo tí ń ṣe ẹ̀tọ́ àti pé mi àti gbogbo wáyà ó ti bẹ̀rẹ̀ sí dígbà ó ti bẹ̀rẹ̀ sí tẹ̀mí lọ́wọ́ padà bẹ́ẹ̀ mi ti gbọ́ ẹ ti dígbà àpá fún mi àìní mi ò tẹ́ tí ẹ̀ mọ́ ìyànjẹ́ tí ẹ̀ mọ́ dàdú tí ẹ̀ mọ́ jùlọ́wọ́ tí ẹ̀ mọ́ farajì mọ́ Olúwa ògo ní forúkọ rẹ èyí tí mo ṣe kéwé àṣìwọ́jà sọ́jà mọ́ gba ògo lọ àṣìwọ́jà sọ́jà mọ́ gba ògo lọ àṣìwọ́jà sọ́jà mọ́ gba ògo lọ ìdẹ́mi mímọ́ agbára àti àṣejọba ìtóbi àtọwọ́ ọ̀tún agbára àtúbọ̀ sọ́ka ìbò sọ́ka yẹn láti mọ kọ́ wa láti mọ tọ́ wa láti mọ dára láti mọ jẹ́rìí wa láti bó ṣe rẹ láti mọ fi tóbi rẹ nínú gbogbo tí mo ṣe fi hàn lọ kí gbogbo kó túbọ̀ jẹ́ ti bó jẹ́ ti ẹnu ayé ẹnì kọ̀ọ̀kan wá di bó ṣe jẹ́ lọ bàbá àtúbọ̀ sọ agbára àṣẹ iná ìmọ̀ àti mi ṣẹlẹ̀ kalẹ̀ kí gbogbo kó túbọ̀ jẹ́ ti bó ṣe pátá ó ṣe bàbá nítorí pé ìṣe bó ti fogo ti fi rẹ̀ múlẹ̀ ògo ní forúkọ rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi amen. Lẹ́ẹ̀kan sí mo tún kí ẹnì kọ̀ọ̀kan wá wípé a kú àdúrà àti kú oríire ọ̀tun tuntun mìíràn ètí ó tún wọnú ayé wa ní orúkọ Jésù nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní òrèdóòrè ògo tuntun ìgbéga tuntun àṣeyọrí tuntun ìtẹ̀síwájú rere ọ̀tun
lọ́lọ́run mọ̀ mú wọnú ayé ẹnì kọ̀ọ̀kan wa ayé ẹnikẹ́ni wọn tó mọ ìkorò àti ìbànújẹ́ àti ìnira mọ́ gbogbo tó jẹ́ ṣùgbọ́n ayé wa ojoojúmọ́ lọ́lọ́run mọ̀ gbọ̀n dànù bẹ́ẹ̀ ni ayé wo sì mọ̀ tinú ọlá inú ògo inú bùkún bọ́ inú bùkún lójoojúmọ́ àwọn ẹni bẹ́ẹ̀ ní búburú ọ̀kọ̀ọ̀kan ní wòtò ní pàtàkì lórí ayé wọn tí mọ́ Sátánì olórí wọn pọ́bátá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. ẹ má ṣe ká gbàgbé ìjọ Monday ìjọ Tuesday àwọn ọjọ́ méjì tó parí oṣù ìyìn ọjọ́ méjì tó parí oṣù ẹlẹ́yìn rẹ̀ àwọn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù ní orúkọ ti Jésù Kristi bá ṣe ń palẹ̀mọ́ fún àwọn ìyìn wọ̀nyí Ọlọ́run nínú àánú rẹ̀ yóò túbọ̀ mọ́ ṣe wá lógo bó ti ṣe wá lógo lọ ìgbàgbọ́ rẹ̀ mọ́ gbàgbé rẹ̀ bẹ́ẹ̀ ti pé ìtara rẹ̀ mọ́ gbàgbé rẹ̀ ayọ̀ ìdùnnú rẹ̀ mọ́ gbàgbé rẹ̀ wo ohun gbogbo yòówù kó lè mọ́ ṣẹlẹ̀ Sátánì níbi ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ fàyè gbà láti jí ọ lọ́wọ́ láti yin Ọlọ́run lógo ní àwọn ọjọ́ wọ̀nyí nítorí pé kíni nǹkan rere lọ́pọ̀lọpọ̀ ní rere tó lógo tó tayọ jùlọ lọ́lọ́wọ́ fi ayé rẹ̀ dá lára ìtọ́bẹ̀ débi wípé kíni gbogbo ayé yọ̀mọ̀ kan lórí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ nígbà tí wọ́n rí ọkùnrin arọ̀ tó ní ẹni tẹ́bi dára ni wo ìtọ́sẹ̀lẹ̀ nínú ayé Obedédómù tí Dáfídì gangan fi wárìrì tó fi sáré lọ gbàpò tí ẹrù wa kékeré lélẹ́yìn ìtọ́lọ̀ fẹ́ ṣe nínú ayé mi tó fẹ́ ṣe nínú ayé rẹ̀ ojú yẹn lọ so mọ̀ ṣe gbẹ́nikẹ́ni láàyè láti bá ayọ̀ rẹ jẹ́ láti káwọ́ mọ́ra kọ́ mọ́ lè fi ayọ̀ àti dúró yin Ọlọ́run lógo nítorí wọ́n ti mọ̀ pé nínú yin Ọlọ́run lógo yẹn wàá jẹ́ ẹni tí ó lógo débi wípé ìwọ gangan fúnra rẹ ọmọbìnrin alẹ́ rẹ pé sèmi sì ní eléyìí so àwọn òsì fẹ́ èdè ìtàn ìpín wọn mọ̀ sí gbogbo náà láti mú ìdíwọ́ àbí ìnira wá sójú ọ̀nà rẹ ìwọ ni kò gbọdọ̀ gbà fún wọn gbọ́n jù wọn lọ ìjíǹde sọ pé kí ni ẹjọ́ lọ́gbọ́n bí ejò ẹ̀sìn ìjọ ni wá tutù bí àdàbà ẹjọ́ nírẹ̀lẹ̀ pé kí tún ni gẹ́gẹ́ bí Ọlọ́run ẹ̀ àmọ́ sí gbogbo nínú ìfẹ́ ó sì rí bí pé kí ni Sátánì àtàrí kékeré wọn sàkó níwájú rẹ ọgbọ́n tó wí ni ó ní wọ́n yọ lọ́nà kan ó sì sà lọ́nà méje so dójútà kọ́ wọn Sátánì àti èso rẹ̀ àtàgbádá wọn ó rí wípé kíni wọ́n bá gbégbèsè tí wọ́n bá yọ lọ́nà kan báyìí ọ̀nà méje wọ́n ti gbé kíni wọ́n ti gbé sá eré àsá sórí náà àsá sọ apá náà lórúkọ Jésù àgbà àti ìṣẹ̀lẹ̀ Ọlọ́run yóò gbé wọ̀ wá kó tó jíjọ́ yẹn ní ọjọ́ yẹn àtìlẹ́yìn ọjọ́ yẹn ògo ayé wa yóò túbọ̀ mọ bóyá síbò sí bóyá ọlọ nípò oore ọ̀fẹ́ àtàánú Ọlọ́run alààyè ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi ayérayé o ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé mò ń tẹnumọ́ ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá adá gbogbogbò padà sọ́dọ̀ rẹ ìwọ Ọlọ́run jìnlẹ̀ fẹ́ ìwọ aláṣepẹ́ tó ṣàṣepẹ́ òrèrè nínú ayé wa ní òrèdóòrè àní amọ̀rírì amọ̀rí tuntun bí rẹ nípasẹ̀ ẹ̀kọ́ rẹ tó fi ń bọ́ ẹnì kọ̀ọ̀kan wa lójoojúmọ́ tó fi ń dá wa láyé tó fi ṣàṣepẹ́ ayé inú ayé wa èyí tó fi ń ṣe wa lógo tó fi ń mú ayé wa kún tó fi ń múni wa dùn pàápàá jùlọ èyí tó fi ń tọ́ wa sọ́nà láti mọ̀ lè sọ ìjọba ọ̀run láti mọ̀ lè kó ní ojú ọ̀nà láti mọ̀ lè sọ̀rọ̀ kó níwájú láti mọ̀ lè bọ́ sọ pápẹ́ Sátánì àtàrí kérékéré ni láti mọ̀ lè jíyàn búburú ṣùgbọ́n ènìyàn rere níwájú Ọlọ́run aláyé bẹ́ẹ̀ bó jẹ́ pé rere kan kò sí àmọ́ lórí Ọlọ́run ayérayé àti àwa tí a wà níbí àti gbogbo àti wọ́n gbọ́ àti wọ́n wò wá àtọ́ gbogbo ṣe ògo ní fokò rẹ̀ gbà wọ́n pé àti yìn títí láwọn mọ̀ yìn ọ́ láwọn mọ̀ gbórúkọ rẹ̀ ga nítorí pé àánú àti fẹ́ àtọ̀rọ̀fẹ́ wà títí láéláé bẹ́ẹ̀ ni kò sì ní yé padà owó sì mọ̀ ṣe wá lógo nígbà gbogbo ó ṣe bàbá ọmọ ẹ̀mí mọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó bùkún ayé wa ó gbé wa ró ó sọ̀rọ̀ àdàyọ̀ ó ṣàṣepá oore inú ayé wa ò tún wà lójú kan náà mọ́ ìtẹ̀síwájú àti gbéga rere ọbẹ̀ sì dé báyé wa jù àti wa lọ títí láti mọ̀ dá gbogbo padà sọ́dọ̀ Ọlọ́run alààyè bẹ́ẹ̀ ni orí kò yí padà ìjọba ọ̀run kò sì ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ níkẹyìn àgbòkábọ̀ mọ̀dọ̀ rere bọ́sùn ayé olúwa rẹ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run bàbá ọmọ ẹ̀tàmí mímọ́ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fún ẹ lókè ọ̀run. àmín 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 àṣẹ.